68 Psalm Dávidi ni wọ́n ti kọ síbẹ̀. Tá a bá ti rí a máa ti mọ̀ pé Dávidi ló kọ. Tẹ́ bá tiẹ̀ tí ń kà á gan ẹ ti mọ̀ pé Dávidi ló kọ. Torí tí Dávidi bá kọ Psalm, Dávidi máa béèrè pé kọ́lọ́run kó ṣẹ́gun ọ̀tá. Dávidi ò lè kí ń pọ́n ọ̀tá lé, ẹranko orúkọ ìyá ló máa ń fún àwọn ọ̀tá. So ẹ ti mọ̀ pé Dávidi ló kọ. Dávidi kò ń pọ́n ọ̀tá lé rárá, ó máa ń yẹ̀yẹ́ àwọn ọ̀tá ni. Then Dávidi máa ń rántí àwọn nǹkan tọ́lọ́run ti ṣe gbogbo. Kó tó béèrè nǹkan kan, Dávidi àkọ́kọ́ ti dúpẹ́, á ti kọ́kọ́ ṣèrántí gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe sẹ́yìn fún orílẹ̀-èdè Ísírẹ́lì kó tó di pé Dávidi á gbàdúrà nǹkan tó ṣẹ̀fẹ̀. Tó bá sì tún gbàdúrà tán, Dávidi máa sọ àsọtẹ́lẹ̀. Ó máa sọ àsọtẹ́lẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn àkókò tí Dávidi tó fi ń gba àdúrà yẹn. Gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú á tún fi sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀. Dávidi dẹ̀ máa parí ẹ̀ pẹ̀lú pé kí gbogbo èèyàn kó fi ìyìn fún Olúwa. Dávidi ò lè fi praise, kò lè fi ṣeré. So ẹ ti mọ̀ pé Dávidi ló kọ. Orúkọ ẹ̀ ti wà ńbẹ̀ pé Psalm Dávidi ni. Kí ni ìdí tí Dávidi ṣe kọ Psalm yìí? Psalm ìṣẹ́gun ti orílẹ̀-èdè ni o. Psalm ìṣẹ́gun ni. Ṣùgbọ́n tá a bá kà á dáadáa, a máa rí wípé Psalm deliverance ni. Psalm ìtúsílẹ̀, ẹ tó bá fẹ́ ìtúsílẹ̀, Psalm 68 Psalm ìtúsílẹ̀ ni. Nítorí bí Dávidi ṣe bẹ̀rẹ̀, ṣe rántí pé tá a bá ń ṣe vigil ní Nàìjíríà, mo rántí those days. Nísìnyí àwọn ìjọ ò tiẹ̀ kì í ṣe ìṣọ́ òru púpọ̀ mọ́, kọ́lọ́run ṣàánú wa. Nígbà tá a bá ń ṣe ìṣọ́ òru, a máa kọrin let God arise and his enemies be scattered. Let God arise and his enemies be scattered. Let God arise and his enemies be scattered. Let God arise. Orin wọ́ọ̀ ni, orin ogun ni. Tẹ́ bá fẹ́ kó Olúwa dìde, orin ogun ni. So òun ni Dávidi fi bẹ̀rẹ̀ pé torí nígbà tí Olúwa bá dìde, ta ni bàbá ńlá yẹn tó fẹ́ dúró níwájú Olúwa Ọlọ́run Ísírẹ́lì? Ta ló fẹ́ rí iná ajónirun tó fẹ́ dúró? Ta ló fẹ́ rí kìnìún ẹ̀yà Júdà? Kìnìún tó ju gbogbo kìnìún ayé lọ ni o, tó máa rí tó ń bọ̀, tó máa dúró. So orí Dávidi ṣe sọ pé kí Olúwa kí ó dìde. So ó béèrè pé kí Olúwa kó dìde. Ṣùgbọ́n a rí pé àsọtẹ́lẹ̀ nípa bí Jésù máa ṣe wá, bí Jésù ṣe máa jẹ̀yà táwọn èèyàn tí ẹ̀ ní dúró ti Jésù ńgbà tó bá ń jẹ̀yà yẹn o. Ṣùgbọ́n ńgbà tó bá jẹ̀yà yẹn tán, ó máa fún wa lẹ́bùn. Gbogbo ẹ̀bùn tá a fi ń ṣiṣẹ́ fọ́lọ́run yìí, àwa di ajogún ìgbàlà, àwa la máa gbádùn ẹ̀. Ó prophesy nínú Psalm 68 ilẹ̀ máa ti rí. Bí Jésù ńgbà tí Jésù kú tán tí wọ́n sin Jésù lọ sísàlẹ̀, ó lọ sísàlẹ̀ ilẹ̀ ní Hades ní ọ̀run àpáàdì. Bó ṣe lọ, ó ṣèwàásù fún àwọn tó ti kú ní ìkógun, àwọn tó ti wà àwọn ẹ̀mí tí Sátánì ti fi sínú ọ̀run àpáàdì. Jésù wàásù fún wọn ńbẹ̀. Nígbà yẹn ni àwọn túùbù ni wọ́n ṣí ní Jerusalem. Àwọn èèyàn dẹ̀ rí wọn, wọ́n rán wọn òkú tán dìde. So resurrection, àjíǹde tó máa ṣẹlẹ̀ sí àwa náà, àpẹẹrẹ ló ṣẹlẹ̀ lákòókò yẹn. Torí lákòókò tí Jésù Kristi tó lọ sí láàrin ìgbà tó kú ọjọ́ mẹ́ta yẹn náà ni ó sọ̀kalẹ̀ lọ sí Hades. Ó bá Sátánì jà, ó gba kọ́kọ́rọ́ ikú, ó gbà lọ́wọ́ Sátánì. Ó dẹ̀ ṣe wàásù fún àwọn ẹ̀mí tó ti wà ńbẹ̀, àwọn tó ti lead ká, àwọn tó captive, àwọn tó ti mú sóòlù wọn síbẹ̀. Ó ṣe wàásù fún wọn. Túùbù wọn níbi tó sin wọ́n sí, ó dẹ̀ ó ṣí Jerusalem wọn jáde. Àwọn èèyàn tó ti ẹ̀ mọ̀ wọ́n, àwọn èèyàn mọ̀ wọ́n, àwọn èèyàn rí wọn. Lẹ́yìn iye Jésù dẹ̀ gòkè lọ. Nígbà tó dẹ̀ gòkè lọ, kí ló ṣe? Ó fún wa ní ẹ̀bùn láti máa fi ṣiṣẹ́ ìjọba yìí, wípé a ti dogún ìgbàlà. Àtàwọn tó ṣọ̀tẹ̀ sí, àtàwọn ọlọ̀tẹ̀, pé ó ṣàwùjọ tá bá ti di àtúnbí. Kò wá ń ṣe Ísírẹ́lì nìkan, ó fún àwọn ẹlẹ́bùn wòlíì, ó fún àwọn kan ní evangelist, ó ní káwọn kan lọ jẹ́ teacher, ó ní káwọn kan lọ jẹ́ olùṣọ́ àgùntàn. Ó fún wa lóríṣiríṣi ẹ̀bùn láti lọ fi ṣiṣẹ́ náà. Psalm yìí la máa ti rí. So tẹ́ bá sọ pé ká mú ọ̀rọ̀ ìyànjú wa á ti pọ̀ jù. Gbogbo verse yìí ló lè jẹ́ ọ̀rọ̀ ìyànjú. So mo kàn máa fi kàn ṣe ọ̀rọ̀ ìyànjú kékeré, but tá bá ti ń ka verse kọ̀ọ̀kan, kóníkálùkù máa kọ nóòtì sí Bible wa toró pọ̀. Kò dẹ̀ sí verse kankan tí ò important ńbẹ̀. So Psalm 68 nǹkan tó ṣẹlẹ̀ in the physical lóòótọ́, àti spiritual àti nínú ẹ̀mí òní méjèèjì. So a sọ ti eléyìí tó ń ṣẹlẹ̀ torí procession ni.
Dávidi ń gbé àpótí ẹ̀rí Ọlọ́run, ó ń gbé lọ ni. Nígbà tí story yẹn lè lọ kà 2 Samuel chapter 6 o, ìgbà tẹ́ bá délé ẹ lọ kà 2 Samuel chapter 6. Tí wọ́n bá ti ń gbé àpótí ẹ̀rí Ọlọ́run lọ, bẹ́ẹ̀ ni Mósè náà ṣe máa ń sọ. Torí tí wọ́n bá ti gbé àpótí yẹn síwájú, Mósè á sọ pé kọ́lọ́run kó dìde, kólúwa kó dìde, kí àwọn ọ̀tá rẹ̀ kí wọ́n túká. Bí Mósè ṣe máa ń sọ nìyẹn. A máa rí bàtà bá ń ṣe lọ, màá máa sọ àwọn bible verses yẹn fún wa. So bẹ́ẹ̀ náà ni Dávidi ṣe ń ṣe. Dávidi gbọ́ àpótí ẹ̀rí Ọlọ́run, wọ́n ń gbé lọ Jerusalem ni. Bẹ́ẹ̀ ló tò àwọn èèyàn, procession ni, parade ni. Ó tò àwọn èèyàn, ó tò àwọn kan síwájú, ó fi àwọn obìnrin wúńdíá, àwọn tó ń tì mọ́ ọkùnrin, holy holy Ọlọ́run wa, ẹni mímọ́ ni holy holy, ó fi wọ́n sáàárín. Àwọn onílù náà wà lẹ́yìn, bẹ́ẹ̀ ni wọ́n tò, bẹ́ẹ̀ làwọn ẹgbẹgbẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin oríṣiríṣi ìyìn sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni Dávidi rán wọn létí gbogbo iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe nígbà tó ń kàn bàbá wọn kúrò ní ilẹ̀ Egypt, tó kó wọn kúrò nínú oko ẹrú. Bágbára Ọlọ́run ṣe tóbi tó, nǹkan tọ́lọ́run ṣe, nǹkan tó tún fẹ́ kọ́lọ́run wá ṣe lákòókò tó ń gbé àpótí ẹ̀rí yẹn lọ, àti nǹkan tó máa tún ṣẹlẹ̀ gbogbo. So bó ṣe jẹ́ pé ó ṣẹlẹ̀ lóòótọ́ in the physical, bẹ́ẹ̀ ló dẹ̀ ń sọ àsọtẹ́lẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nípa Jésù Kristi, ọmọ bíbí Dávidi. So ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan pé kékeré, mo kàn fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa èyí. Gbogbo eléyìí tó kọ àmọ́ sọ́ngbà tá a bá ń ka Sáàmù yẹn. Àwa tá a bá mọ ọkùnrin oníyẹ̀yẹ́ kan, wòlíì àgbà, wòlíì ọ̀rọ̀ Bible ló máa fi ń ṣe yẹ̀yẹ́ títí ẹ̀ o, bó ṣe máa ń wàásù. Ó fi Psalm 68 yìí ó fi kọrin. Orin yẹn, orin deliverance ni o, orin tó ṣe é gba àdúrà gidi, ó ní ẹnìyẹn fi kọ. Orin yẹn ó máa bá mi ṣàlàyé ọ̀rọ̀ ìyànjú kan ta nìyẹn. Ó sọ wípé Olúwa mi yóò dìde nínú ògo rẹ̀, amúnú mi dùn, ayígbá mi padà sí rere. Àwọ̀ mi lẹ́wù ògo, abọ́ aṣọ ẹ̀gàn kúrò. Olúwa mi yóò dìde nítorí tèmi. Olúwa mi yóò dìde, àwọn ọ̀tá rẹ̀ á túká, àtàwọn tó kórìíra rẹ̀ bọ́ sí iwájú rẹ̀. Bí èéfín ti ń fẹ́, bẹ́ẹ̀ ni kí wọn ó fẹ́ lọ. Bí idà ti ń yọ, bẹ́ẹ̀ ni kí wọn ó máa yọ. Olúwa mi yóò dìde nítorí tèmi. Tẹ́ bá gbọ́ gbogbo àwọn nǹkan tó fi, ó lo Psalm 24, ó lo àwọn Psalm kan sí tó fi gba àdúrà gidi. Torí tí Olúwa bá dìde fún wa, kò sí baba ńlá yìí tó lè dúró o. Tí Olúwa bá dìde, kò sí baba ńlá yìí tó lè dúró. Nígbà tó dìde tó ń kó àwọn ọmọ Ísírẹ́lì tó wà níwájú wọn, torí ní ọ̀sán á fún wọn ní pillar of cloud láti jẹ́ kó mọ̀nà. Nígbà tó bá dòru, á fún wọn ní pillar of light nígbà tó bá di òru. Nígbà tó bá sì ti wà níwájú wọn, Isa 144, David yẹn tiẹ̀ ṣàlàyé, ó ní nígbà tó wà níwájú wọn, ó rí òkun mà sá. Ó ní Jọ́dánì rí, ó mà padà sẹ́yìn. Ó ní àwọn òkè ńláńlá ń rí, àwọn ọmọ Sinai ń ṣe ni wọ́n ń fò bí àgbò ni o. Àwọn òkè kéékèèké nígbà táwọn náà rí, àwọn náà ń fò bí ọ̀dọ́ àgùntàn ni. Ilẹ̀ rí tó ń bọ̀, ilẹ̀ wá rírì níwájú Olúwa Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run ní agbára. Nígbà tó dẹ̀ fọ ohun ẹ̀ bí àrá ni, àrá ńlá ni tó sán lágijù tí gbogbo igbó pa lọ́lọ́, òun lọ́lọ́run. So nígbà tó Ọlọ́run bá dìde fún wa, tó bá dìde fún wa, kò sí baba ńlá ọ̀tá kankan, kò sí kankan tó lè dúró níwájú Ọlọ́run o. So ó ní pé kí Olúwa kó dìde fún wa. Tolúwa bá ti dìde fún wa, gbogbo eléyìí tá à ń sọ yìí, báyìí ni gbogbo ẹ̀ máa dìtẹ̀ mọ́lẹ̀ ni o. Kò sógun kankan tó lè dúró wájú Olúwa Ọlọ́run Ísírẹ́lì o. Kò sí, torí òun ló lórí ogun. Òun ni alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní ọmọ aláìlágbára lára. Gbogbo nǹkan ń gbọ́ tirẹ̀ ni o. Kò sí nǹkan kan tó lè dúró wájú kìnìún ẹ̀yà Júdà. Kò sí nǹkan náà. So kí Olúwa kó dìde fún wa. Kólúwa kó wá gbèjà wa jà. Kólúwa kó wá yí ìgbà wa kó yí padà sí rere. So ìka àdúrà tí Dávidi gbà nìyẹn, wípé Olúwa, mo fẹ́ kó dìde kí àwọn ọ̀tá rẹ kí wọ́n túká,
kí àwọn tó kórìíra rẹ, àwọn ìlú kan pọ̀ gbàtà bá ṣe é sìn a máa rí àwọn ìlú kan wà tán kórìíra àwọn ènìyàn Ọlọ́run tí wọn ò fẹ́ràn àwọn ènìyàn Ọlọ́run irú gbogbo wọn yẹn Dávìdì sọ pé kí wọ́n lè sá kúrò bí èéfín ti ń fẹ́ lọ ṣe mọ̀ pé èéfín afẹ́fẹ́ ló máa ń gbé èéfín lọ tó bá lè ti gbé lọ forever nìyẹn òkú tún lè padà mọ́ ó ní bí wax bí ìmọ̀ Yorùbá wax ìmọ̀ Yorùbá Bible sọ pé idà wax máa ń le ni nǹkan tó le ni wax bó ṣe le tó nígbà tó bá ti rí iná ajónirun tó bá rí iná wax ó máa ń mẹ́ẹ̀tì ni ayọ̀ ni ó máa yọ pátápátá ni ayọ̀ tí ò lè papọ̀ mọ́ ni o láéláé ni o so bí ọ̀tá ṣe rí nìyẹn Dávìdì fi ọ̀tá ó fi wé wax wípé nígbà tí iná bá kan wax yẹn ó máa ń yọ̀ ni ìyẹn àwọn ọ̀tá wa nígbà tí wọ́n bá rí iná ajónirun wọ́n máa yọ̀ tán pátápátá ni wọ́n máa yọ̀ ni so procession yẹn bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni Dávìdì dẹ̀ ń sọ àwọn nǹkan tí Dávìdì fẹ́ so ọ̀rọ̀ yanjú kan tí mo kàn fẹ́ sọ nìyẹn eléyìí tí màá fi ṣe ìkejì mo máa sọ torí ìdí tá a máa fi gbé Ọlọ́run ga Dávìdì sọ ní gbogbo ní Psalm 68 yẹn ó ní àwọn ìdí tó ṣe sọ pé aláti kí gbogbo ayé kó wá gbé Ọlọ́run ga o kí gbogbo ayé kó sin Ọlọ́run o so máa sọ ní kọ̀ọ̀kan tá a bá ti ń ṣe é bọ̀ mí ní separate ẹ̀mí ní sọ lọ́tọ̀ so àwa fúnra wa a lè mú àwọn ìdí yẹn ká kọ́ síta fúnra wa ìdí tí Dávìdì sọ wípé kí gbogbo èèyàn kó gbé Ọlọ́run ga o kí gbogbo èèyàn kó gbé Ọlọ́run ga bàbá aláìní bàbá ni òun lọkọ opó máa ń tọ́jú àwọn opó òun ló máa ń pèsè fún ẹni tí ò ní nǹkan kan even ẹni tí ò ní ilé gan tó lonely ẹni tó dá wà Olúwa á fún ní hóòmù Olúwa á tún fà á mọ́ra ṣe bàbá fún á pèsè fún bó ṣe fún Ísírẹ́lì nígbàlà nígbà tó wà lóko ẹrú tó tú wọn kúrò nínú oko ẹrú tó kó wọn wá sí ilẹ̀ ìlérí ṣẹmọ̀ gbogbo iṣẹ́ ìyanu tó ṣe nígbà tó ń bọ̀ lọ́nà Dávìdì sọ pé fún gbogbo ìdí yìí a láti máa yin Ọlọ́run tó ń pèsè fún wa lójoojúmọ́ tí kò jẹ́ kẹ́sẹ̀ wa kó yẹ̀ tí kò jẹ́ kọ́tá kó borí wa Dávìdì sọ pé Ọlọ́run yìí ó tó láti máa ṣe ọpẹ́ fún ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ so ẹ jẹ́ ká máa kàtà bá ti ń kà á máa ṣàlàyé àwọn nǹkan yẹn ní verse 1 ó sọ pé kí Ọlọ́run kí ó dìde kí a sì tú àwọn ọ̀tá rẹ̀ ká kí àwọn tó kórìíra rẹ̀ pẹ̀lú kí wọn kí ó sá lọ kúrò níwájú rẹ̀ ta làwọn ọ̀tá Ọlọ́run ẹni tí ò bá ti fẹ́ tí ò ti fẹ́ràn òfin Ọlọ́run ẹni tó fẹ́ kó máa ṣe nǹkan tí kò kì í ṣe ti Ọlọ́run tó dá máa ń rò pé àwọn Egypt àwọn Ethiopia nìkan ló ta Ọlọ́run ẹni tí ò bá ti gba Ọlọ́run sínú ayé ẹ̀ tó dẹ̀ tó ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ ọ̀tá Ọlọ́run ni o ọ̀tá Ọlọ́run ni o bó tiẹ̀ ń lọ chọ́ọ̀chì tó ń ṣe gbogbo ẹ̀ tó o bá ti òun ṣọmọ Ọlọ́run o ò jẹ́ kí iṣẹ́ Ọlọ́run ò jẹ́ kó ṣeé ṣe òun jẹ́ ìdíwọ́ ìdènà ọ̀tá Ọlọ́run ni ọ́ o ẹni tó bá ti ń jẹ́ ìdíwọ́ ìdènà fún iṣẹ́ Ọlọ́run ọ̀tá Ọlọ́run ni o sọ àwọn ní Dávìdì ń sọ wípé kí Ọlọ́run kó dìde kí gbogbo àwọn ọ̀tá wọ̀nyí àwọn ọ̀tá mi ọ̀tá Ọlọ́run ni wọ́n àwọn ọ̀tá olùdarí àwọn ọ̀tá àbámọ́ Ọlọ́run gbogbo ọ̀tá Ọlọ́run ni wọ́n o ọ̀tá Ọlọ́run ni wọ́n Olúwa Ọlọ́run ọmọ ogun òun ni wọ́n ń bá jà o kìnìún ẹ̀yà Júdà òun ni wọ́n ń bá jà kò kì í ṣàwá o so Dávìdì sọ pé kí Ọlọ́run kí ó dìde kí a sì tú àwọn ọ̀tá rẹ̀ ká kí àwọn tó kórìíra rẹ̀ pẹ̀lú kí wọn kí ó sá lọ kúrò ní iwájú rẹ̀ kán sá lọ pátápátá ni bí Mósè dẹ̀ ṣe máa ń sọ nìyẹn ìwé Numbers orí 10 ẹsẹ̀ 15 Numbers chapter 10 verse 35 ó sì ṣe nígbà tí àpótí ẹ̀rí tó bá ti ṣíwájú ṣọmọ pé àpótí ẹ̀rí yẹn ó dúró fún presence Ọlọ́run ni tó bá ti gbé àpótí ẹ̀rí tó bá ti lè gbé jáde tó bá ti lè gbé síwájú báyìí bẹ́ẹ̀ ni Mósè màmá sọ wípé kí gbogbo wọn dìde o kí Olúwa kó dìde kí a sì tú àwọn ọ̀tá rẹ̀ ká kí àwọn tó kórìíra Ọlọ́run kí wọ́n sá lọ kúrò níwájú rẹ̀ so tán bá ti ń lọ gbogbo àwọn ìlú tí wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run àwọn èèyàn tó sì gbọ́nlẹ̀ àwọn jáyàǹtì tán bá ti rí àpótí ẹ̀rí Olúwa níṣẹ́ ni wọ́n máa ń lọ wọ́n máa bí èéfín ṣe máa ń sá lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sá lọ o bí idà ṣe máa ń yọ̀ nígbà tó bá ti rí náà bẹ́ẹ̀ ni wọ́n máa ń yọ̀ kò tiẹ̀ nídìí pé wọ́n ń bá wọn jagun tán bá ti rí àpótí ẹ̀rí Olúwa gbogbo wọn báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń pòórá so David sọ wípé bí èéfín ti ń fẹ́ lọ bẹ́ẹ̀ ni kí wọn kí ó fẹ́ lọ bí idà dẹ̀ ti ń yọ bẹ́ẹ̀ ni níwájú iná bẹ́ẹ̀ ni kí ènìyàn búburú
gbogbo ènìyàn búburú ni o. Ẹni tó bá ti ń ṣèkà tó ń ro ibi lọ́kàn rẹ̀, tó jẹ́ pé bó ṣe máa ṣe ibi ṣá ló ń rò lọ́kàn rẹ̀. O kàn rí sísà kan, o rí brọ́dà kan, inú ẹ̀ ò kàn dẹ̀ dùn sí, o dẹ̀ ń sọ pé kí ló mo fẹ́ make sure pé mo fẹ́ bà tẹni yìí jẹ́. Ẹni tó bá ti ń ṣe irú èèyàn búburú ni Olúwa sì kórìíra wọn. So irú àwọn èèyàn bẹ́ẹ̀, Dáfídì sọ pé bí èéfín ti ń fẹ́ lọ bẹ́ẹ̀ ni kí wọn kí ó fẹ́ lọ o. Bí idà ti ń yọ bẹ́ẹ̀ ni kí wọ́n yọ. Nígbà tí idà bá ti rí iná, ó máa ń yọ ni o. Kí iná ajónirun fún rẹ̀ kìnìún ẹ̀yà Júdà á yọ sí wọn. Wọ́n á mẹ́ẹ̀tì ni kán ṣègbé níwájú Ọlọ́run. Ní verse 3 ó wá ń sọ wípé ṣùgbọ́n jẹ́ kí àwa olódodo kí inú wa kí ó máa dùn o. Nígbà tí Olúwa bá ti wà, tó bá ti ṣáájú wa, tó dẹ̀ ti mú gbogbo àwọn ọ̀tá balẹ̀, tí wọ́n ti fẹ́ lọ bí èéfín, tí wọ́n ti yọ́ bí idà nígbà tó rí iná, kí ló kù fáwa? Ayọ̀ ni, ṣebí káwa dẹ̀ máa yọ̀ ni. Ó wá sọ wípé báwọn yẹn ṣe ń jẹ̀yà tọ́lọ́run ṣe ń dì pẹ̀lú wọn, ṣùgbọ́n àwa olódodo inú wa máa dùn ni o. Àwa á máa yọ̀ ni. Kí wọn kí ó sìn, kí wọn kí ó yọ̀ níwájú Ọlọ́run. Nítòótọ́ kí wọn kí ó yọ̀ gidigidi ni o. Ayọ̀ gidigidi ni o. Ṣé ẹ mọ̀, àwọn ìparun àwọn ọ̀tá, Olúwa mú gbogbo wọn, ó mú wọn kúrò, palẹ̀ wọn mọ́. Kí ló wá kù fún wa? Ayọ̀ ló kù mí kù, ìbànújẹ́ ti sálọ. Ẹ wá bá mi yọ̀, ayọ̀ mi ti dé. So ní verse 4, ó ní ẹ kọrin sí Ọlọ́run. Dáfídì sọ pé nítorí èyí, nítorí ìdí yìí, nítorí wípé Ọlọ́run ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá wa, gbogbo àwọn aninilára wa, Olúwa mú wọn kúrò. Ká lè fáyọ̀, ká lè fi ìdùnnú, ká lè máa fi sin òun Ọlọ́run, ká lè fi ṣe iṣẹ́ òun. Dáfídì sọ pé nítorí bẹ́ẹ̀ ẹ kọrin sí Ọlọ́run, ẹ kọrin ìyìn sí orúkọ rẹ̀. Ọlọ́run tẹ́ mọ̀ nípa orúkọ rẹ̀, orúkọ Ọlọ́run yẹn tó fi ń ṣe iṣẹ́ ìyanu. Tó bá pẹ́ Jehovah Jireh ló pèsè fún yín, ẹ lo Jehovah Jireh yẹn fi kọrin. Tó bá jẹ́ pé the Lord of hosts, Ọlọ́run àwọn ọmọ ogun ló ṣẹ́gun fún yín, ẹ gbé orúkọ rẹ̀ ga gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Orúkọ Ọlọ́run tó bá fi ṣe nǹkan tẹ́mọ̀ pé ó fi ṣeṣẹ́ ìyanu nínú ayé yín, Dáfídì sọ pé ẹ fi orúkọ yẹn ẹ fi kọrin ìyìn sí. Ṣùgbọ́n níbi Dáfídì pè ní Jah, Jehovah ló jẹ́ Jah, Jehovah Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run májẹ̀mú, òní Dáfídì pè ń bí. Dáfídì sọ wípé ẹ la ọ̀nà fún ẹni tí ń ré kọjá lé aginjù nípa Jah. Ìdí tá a máa fi yìn ni wípé ká kọ́kọ́ kọrin ìyìn sí orúkọ rẹ̀, ká tún wá yìn nítorí pé ó máa ń gun afẹ́fẹ́ ní Ọlọ́run yìí, ó máa ń gun afẹ́fẹ́ ní nínú afẹ́fẹ́. Ẹni bí plane ṣe máa ń lọ nínú afẹ́fẹ́ yẹn, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń lọ. Ó máa ń gun ìjìnlẹ̀ ṣe ni. A máa kọjá nínú afẹ́fẹ́, á dẹ̀ máa lọ yìí. Ṣé mọ̀ irú Ọlọ́run bẹ́ẹ̀? Dáfídì sọ pé ó tó ká kọrin ìyìn sí, wípé ẹ kọrin ìyìn sí Jah. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run yìí ga, kí ẹ sì máa yọ̀ níwájú rẹ̀, ká sì máa yọ̀ níwájú Ọlọ́run. Deuteronomy 33 verse 26. Deuteronomy 33 verse 26 sọ pé kò sí ẹni tí ó dàbí Ọlọ́run Jeshurun, tí ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ̀ àti nínú ọlá ńlá rẹ̀ ní lójú ọ̀run báyà dẹ̀ máa gùn bí ìgbà tí bàálù ń bá ń lọ. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń lọ, á dẹ̀ máa lọ, á máa gun ìjì, á dẹ̀ máa lọ. Aeroplane, kò sí aeroplane kankan tó lè bá speed ẹ̀. Bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa ń gun ìjì, ó ń gun lẹ́ṣin ni, á dẹ̀ máa lọ. So Dáfídì sọ pé irú Ọlọ́run bẹ́ẹ̀ ó yẹ kí a kọrin sí, ká gbéga. Ológun lólúwa, ológun lólúwa, jagunjagun ni orúkọ rẹ̀, ológun lólúwa. Ká fi orúkọ rẹ̀ ká fi gbéga, ká fi orúkọ rẹ̀ ká fi yìn lógo. Ní verse 5, Dáfídì wá sọ pé ara ìdí tá a máa fi yìn Ọlọ́run ló sì ń sọ fún wa gbogbo o. Ó ní torí pé Ọlọ́run yìí bàbá àwọn aláìní bàbá ni o. Àwọn tí wọn ò ní bàbá tán kó kúrò ní ìlú Íjíbítì, nílùú ẹrú, ní oko ẹrú, ó ló máa ń ṣe bàbá fún ẹni tí ò bá ní bàbá o. Ẹni tí ò bá ní bàbá má sọ pé ò ní bàbá o, ní Olúwa Ọlọ́run Ísírẹ́lì o. Tó bá ti jẹ́ àtúnbí, tó ti di ọmọ rẹ̀, bàbá ló jẹ́ fún ọ. Ó dẹ̀ máa tọ́jú rẹ̀, á tọ́jú ẹ ju bàbá tó bíyàn gan pàápàá lọ. He's a father. Bàbá wa lọ́lọ́run, bàbá àwọn aláìní bàbá àti onídàájọ́ àwọn opó. Olúwa ń ṣèdájọ́ àwọn opó. Ẹnikẹ́ni olùrànlọ́wọ́, olùgbèjà àwọn opó, olùrànlọ́wọ́ wọn, ọkọ opó. Ẹni tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run kó lọ ṣe opó. Ọlọ́run ò fi opó kò fi ṣeré rárá nítorí òun lọkọ opó.
So David sọ pé lára àwọn ìdí báyìí la ṣe máa fi yin Ọlọ́run nítorí ó máa ń tọ́jú gbogbo ènìyàn. Bó ti yẹ káwa náà ṣe máa ṣe nìyẹn o. Ká ṣàánú fáwọn aláìní baba bí Mount Zion ṣe máa ń ṣe. Ká tọ́jú àwọn opó torí ẹni tó bá tọ́jú opó Ọlọ́run ló ṣe é fún o. In fact Ọlọ́run sọ pé ó tiẹ̀ yá òun ni. Nǹkan téèyàn bá fi tọ́jú opó Ọlọ́run sọ pé èèyàn yá òun ni. Ṣé téèyàn bá yá Ọlọ́run ní nǹkan ṣọ́lọ́run ò bá ní san padà ni? So bàbá àwọn aláìní baba ni àti onídàájọ́ àwọn opó lí ọ̀run ní ibùjókòó rẹ̀ mímọ́ níbi tó jókòó sí ẹni tọ́lọ́run jẹ́ nìyẹn. Bàbá àwọn aláìní baba orúkọ ẹ̀ nìyẹn. Onídàájọ́ àwọn opó orúkọ Ọlọ́run nìyẹn. Ọba tó máa ń tọ́jú àwọn èèyàn rẹ̀ ni. Ìwé Exodus 22 verse 22 Exodus 7:7 sọ fún wa wípé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ opó níyà o tàbí ọmọ aláìní baba. Òfin tọ́lọ́run tiẹ̀ fi sílẹ̀ ni. Ó fi ṣe òfin ni pé tó bá rú òfin yìí wá rí ìbínú mi. Kò sí ẹnì kankan tó gbọ́dọ̀ jẹ opó níyà. Ẹ sì gbọ́dọ̀ jẹ ọmọ aláìní baba. Ẹ gbọ́dọ̀ jẹ níyà nítorí èmi lọkọ opó èmi sì ni bàbá aláìní baba. Ní verse 6 ó wá sọ wípé Ọlọ́run mú ẹni òfò jókòó nínú ilé. Ó mú àwọn tí a dè lé ẹ̀wọ̀n jáde wá sí ìrora. Ṣùgbọ́n àwọn ọlọ̀tẹ̀ ní gbé inú ilẹ̀ gbígbẹ. Ọlọ́run mú ẹni òfò jókòó. Sódítẹ́rì Yorùbá ẹ̀ kò yé mi dáadáa but ní English ẹ̀ ní verse 6 yẹn kan tó ń sọ ni wípé ẹni tí kò ní èèyàn, ẹni tó lonely, tó jẹ́ pé òun nìkan ló dá wà, kò lọ́kọ kò lọ́mọ kò ní nǹkan kan, Olúwa máa ń fún un nílé. Kò kí ń ṣe pé kọ́kọ́lé fún là ń sọ ọ̀bọ̀ tó máa ń fún ní ẹbí. Olúwa á jẹ́ bàbá fún, Olúwa á jẹ́ ọkọ fún, Olúwa á tún ṣèṣe ọmọ fún pàápàá, Olúwa á sì ṣọ̀rẹ́ fún. In as much tó bá ti gba Jésù Kristi ní Olúwa ò tiẹ̀ ní jẹ́ kó mọ̀ wípé òun ti ẹ̀dá wà nìkan. Olúwa á dẹ̀ tún wá fún gbogbo nǹkan tó bá tún fẹ́ gan ṣe mọ̀. Torí òun ló sọ wípé 2 is better than 1. Tó bá jẹ́ pé ọkọ ló ń fẹ́ àbíyàwó ni tó bá béèrè Olúwa á dẹ̀ tún fi fún. Olúwa á tún fún lọ́rẹ̀ẹ́ but ó láti bí Ọlọ́run kó jẹ́ pé àwọn tọ́lọ́run yàn fún kó bọ̀ tó lọ jẹ́ pọ́ta ló máa lọ yàn. Ṣe mọ̀ irú Ọlọ́run tá à ń sìn nìyẹn. Ọlọ́run tí ò kì í fẹ́ kó fẹ́ kéèyàn lonely rárá. Ó sọ wípé 2 is better than 1. Méjì dára jẹyọ kan. Bẹ́ẹ̀ ló ṣe sọ. So a lè gbàdúrà sí wípé Olúwa bójú ọkọ ló ń wù mí bójú ìyàwó ni bójú ọmọ a lè gbàdúrà sí torí kò fẹ́ kéèyàn máa dá wà. So ó máa ń fún ẹni tí ò ní ẹbí tí kò lára. Ó máa ń jẹ́ ẹbí fún wọn, ó máa ń jẹ́ ara fún wọn. Ó sì máa ń gbọ́ àdúrà tí wọ́n bá ké pè nípa pé wọn ò fẹ́ dá wà nìkan mọ́. Ó ní ó mú àwọn tí a dè lé ẹ̀wọ̀n jáde. Àwọn tó wà nínú ẹ̀wọ̀n tá ti fi wọ́n sínú ìdè. Ó tú wọn sílẹ̀. Ó mú wọn wá síbi ìrora. Ṣùgbọ́n àwọn ọlọ̀tẹ̀ ní gbé inú ilẹ̀ gbígbẹ. Àwọn oníṣẹ́ ibi, àwọn tí wọn ò lè yé ṣiṣẹ́ ibi, irú àwọn yẹn àwọn ló máa ń gbé ní ilẹ̀ gbígbẹ níbi tí ò ti sí nǹkan kan. Ṣé rí pé níbi tó ti já èdè àwọn èèyàn, àwọn tó wà nínú ẹ̀wọ̀n lóòótọ́ nígbà t'Ọlọ́run máa fi kó wọn kúrò ní Egypt gbogbo àwọn tó wà nínú ẹ̀wọ̀n wọ́n kó wọn jáde wá sí ìrora. Ṣùgbọ́n Dáfídì prophecy ni ó ń sọ̀rọ̀ ọjọ́ iwájú níbí. Ó ń sọ̀rọ̀ iwájú wípé nígbà tí Jésù Kristi kú tí wọ́n sí Jésù Kristi tó lọ sí Hades tó lọ sílẹ̀ ó kọ́kọ́ lọlẹ̀ ló kọ́kọ́ descend. Mo máa fún wa lóní àǹfààní yìí láti rí ìgbàlà. Kristi sì mú wọn jáde kúrò nínú ọ̀run àpáàdì wọn nígbà àjíǹde. Ó mú wọn àwọn èèyàn tiẹ̀ rí wọn Jerusalem gbogbo tọ́ǹbù wọn ló ṣí sílẹ̀ wọ́n dẹ̀ jáde nígbà tí Jésù dìde. Nígbà tó kúrò ní Hades tó sọ̀kalẹ̀ wá sókè kó tó ascend àwọn èèyàn rí gbogbo wọn. Àwọn èèyàn tiẹ̀ dá wọn mọ̀ ní Jerusalem. Àpẹẹrẹ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sáwa náà nìyẹn nígbà tí Jésù Kristi bá dé. Àwọn òkú nínú Kristi ló máa kọ́kọ́ dìde kó tó di pé àwa máa pàdé rẹ̀ lófurufú. So nǹkan tí verse 6 yẹn tó ń sọ nìyẹn. Ní verse 7 ó wá ń sọ wípé Ọlọ́run nígbà tí ìwọ jáde lọ nísìnyí ó ti wá ń sọ wọn nǹkan tọ́lọ́run ṣe párẹ́ẹ̀dì. Ẹ má jẹ́ ká gbàgbé pé wọ́n ń tò ní o, wọ́n ń gbé àpótí ẹ̀rí Ọlọ́run lọ ni o ní gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ o. David nígbà tó bá dé verse 7 toró ó fẹ́ máa ṣàlàyé pé bọ́lọ́run ṣe borí ogun fún àwọn èèyàn rẹ̀.
òun ló fẹ́ máa ṣàlàyé ń sìn past. Ó wá sọ wípé Ọlọ́run nígbà tí ìwọ jáde lọ níwájú àwọn ènìyàn rẹ nígbà tán kúrò ní Egypt tán wà nínú aginjù nígbà tán jáde lọ, Dáfídì rán àwọn èèyàn létí wípé Ọlọ́run nígbà tí ìwọ jáde lọ níwájú àwọn ènìyàn rẹ nígbà tí ìwọ ń rìn lọ láàrin aginjù, òun fẹ́ ká ronú sí Sélà, ó kọ Sélà síbẹ̀ ká ronú sí pé kí ló ṣẹlẹ̀ nígbà tó Ọlọ́run nígbà tó ń tì wọ́n lọ tó dúró síwájú wọn tó ń tẹ̀ tó ló líìdì wọn lọ lọ́sàn-án tó bá tún dòru náà òun náà ló tún fọ̀nà hàn wọ́n. Ó ní ò jẹ́ káwọn ọ̀tá kan lè pa wọ́n, kò jẹ́ kẹ́ranko kó lè ṣe wọ́n léṣe. Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ nígbà tán fi wà nínú aginjù. Exodus 13:21 Exodus 13:21 ó ní Olúwa sì ń lọ níwájú wọn nínú ọ̀wọ́n àwọsánmọ̀ ní ọ̀sán, ìyẹn pillar of cloud ní day, láti máa ṣe amọ̀nà fún wọn, àti ní òru ní ọ̀wọ́ iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn. Tó bá ti dòru nínú igbó yẹn, Olúwa dẹ̀ fúnra ẹ̀ á tanná fún wọn kán lè rí iná yẹn ló fi ń ṣe amọ̀nà wọn. Dáfídì rán wọn létí nǹkan tó Ọlọ́run ṣe fún wọn nígbà tó kọ́ àwọn bàbá wọn bọ̀ láti ìlú Egypt sí ilẹ̀ ìlérí. Ó wá sọ ọmọ kan tó ṣẹlẹ̀ níbẹ̀. Ó wá ní verse 8, ó ní nígbà tí Ọlọ́run ṣíwájú àwọn èèyàn rẹ̀, ó ní ilẹ̀ máa mì ilẹ̀ rí Ọlọ́run ó mì, ó ní ọ̀run bọ́ sílẹ̀ níwájú Ọlọ́run gan ni pàápàá. Ó ní àní Sinai fún rẹ̀ gangan ó mì níwájú Ọlọ́run Ísírẹ́lì. Ṣárántí Mount Sinai nígbà tó Ọlọ́run sọ pé kí Mósè kó wá pàdé òun níbẹ̀. A rántí gbogbo iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ lórí òkè Sinai, àrá tó sán tí everywhere tọ́lọ́run fi títóbi agbára rẹ̀ tó fi hàn. Torí òkè Sinai yẹn ológa jù gbogbo àwọn òkè yẹn ga ní gidi. Ibẹ̀ lọ́lọ́run ló ti appear sí àwọn ará Ísírẹ́lì tó fi ní kí Mósè wá kó wá bá òun. Ẹ lè lọ kà á ní Exodus chapter 19:18. Oríṣiríṣi iṣẹ́ ìyanu, oríṣiríṣi àmì Olúwa fi tóbi rẹ̀, ó fi agbára rẹ̀ ó fi hàn nígbà tó wá sórí òkè Sinai káwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n lè wá bá òun pàdé. Ní verse 9 ó wá ń sọ wípé Ọlọ́run ìwọ lé o rán ọ̀pọ̀lọpọ̀ òjò sí ilẹ̀ ìní rẹ. Ṣé mọ̀ pé Ísírẹ́lì ohun ìní Ọlọ́run ni, inheritance Ọlọ́run ni. Àwa fúnra wa gan inheritance Ọlọ́run. Tá bá ti gba Jésù Kristi sínú ayé wa, àwa náà ti di inheritance Ọlọ́run. Ọlọ́run jogún àwa náà ni. Tá bá ti lè gba Jésù Kristi làkọ́bí, àwa náà ti tẹ̀lé Jésù Kristi. Bàbá kan náà ló jọ bí wa, bàbá kan náà la jọ bí. So Dáfídì wá ń sọ pé Ọlọ́run ìwọ rán ọ̀pọ̀lọpọ̀ òjò sí ilẹ̀ ìní rẹ. Ó ń rọ ọ̀pọ̀lọpọ̀ òjò pé kí wọ́n lè rí nǹkan tí wọ́n máa jẹ, kán lè ro omi mu, kó má ní wọ́n lára. Kò tí ẹ̀ wá ń ṣe nìkan, ó ń rọ mọ́nà bí òjò ni o. Á rọ mọ́nà látọ̀run, á rọ búrẹ́dì tó máa jẹ, Olúwa máa rọ̀ ọ́ látọ̀run ni. Nígbà tó sọ pé mọ́nà gan sú wọn, ó tún rọ ẹran, ó rọ̀ ọ́ látọ̀run fún wọn ni o, tí wọ́n jẹ tó tiẹ̀ fẹ́ dí wọn ní òyìnbó pàápàá. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún àwọn èèyàn rẹ̀. So Dáfídì rán wọn létí pé kẹ́rántí gbogbo nǹkan tó Ọlọ́run yìí tó ṣe fún àwọn bàbá wa nígbà tó ń kó wọn bọ̀ láti ilẹ̀ Egypt nínú wilderness, nínú aginjù. Ní verse 10 ló wá sọ wípé ìjọ ènìyàn rẹ ni ó tẹ̀dó sínú rẹ̀. Ìjọ ènìyàn, àwọn inheritance, àwọn èèyàn tó yàn, your chosen people, àwọn èèyàn tó yàn. Olúwa ó ṣètọ́jú àwọn èèyàn rẹ̀ sínú, ó fi wọ́n síbi tí gbogbo nǹkan tó wà fún wọn. Àwọn ènìyàn rẹ ó dẹ̀ pèsè fún wọn nínú oore rẹ ni o ló ti pèsè fún gbogbo àwọn tálákà o àtàwọn tí ò ní nǹkan kan. Ṣé mọ̀ àdùnbárìn má tòṣì lọ́lọ́run yìí. Téèyàn bá rí èèyàn ò ní tòṣì. Ó máa ń pèsè fún tálákà ni, ó máa ń pèsè fún yàn ni. Jehovah Jireh lórúkọ rẹ̀. Ó máa ń pèsè fún àwọn ọmọ tirẹ̀, ó máa ń pèsè fún àwọn èèyàn rẹ̀. So Dáfídì sọ pé Olúwa ó pèsè fún àwọn èèyàn rẹ̀ even nínú aginjù yẹn. Wọn kò ṣe nǹkan tó mú dání ni wọ́n ń jẹ. Olúwa ló ń bọ́ wọn. Olúwa ló fi aṣọ tó wọ̀ gan, aṣọ yẹn Bible sọ pé kò gbó kò dẹ̀ ya. Aṣọ tó wọ̀ jáde kúrò láti Egypt Bible sọ pé kò gbó kò dẹ̀ ya. Ẹmọkẹmọrú bọ́lọ́run ṣe pẹ̀lú àwọn èèyàn yẹn. So Dáfídì rán Ọlọ́run létí gbogbo nǹkan tó ṣe fún àwọn èèyàn rẹ̀ nígbà tó ń kó wọn bọ̀ láti Egypt. Ní verse 11 ó wá sọ wípé Olúwa ti sọ̀rọ̀ o,
ọ̀pọ̀lọpọ̀ sì ni ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Thank God bá ṣe ń ṣe lórí òkè Síónì lénìí yìí sí à ń fi ayọ̀ a fi ń ròyìn iṣẹ́ Ọlọ́run ni. Àwa tá ń ròyìn iṣẹ́ Ọlọ́run lọ́lọ́run sọ ń bí. Ó ní Olúwa ti sọ̀rọ̀, ó fún wa ní àṣẹ, ó command ni o. Ó wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ sì ni ogun company. Bígbà tí bá fẹ́ lọ jagun ẹ̀mọ̀, àwọn tó dìde tán fẹ́ lọ jagun bí ọmọ ogun gbogbo, àwọn ọmọ ogun Kristi, ó ní ọ̀pọ̀lọpọ̀ sì ni àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn ogun náà. Ní Luke 24 ní New Testament ó wà ńbẹ̀, Luke 24 verse 1 to 10. Luke 24 verse 1 to 10 torí àkókò wa máa kàn wọ́n fún wa lọ́wọ́n scriptures yẹn ni. So ó wá sọ wípé ní verse 12 ó ní àwọn ọba àwọn ẹgbẹ́ ogun wọ́n sá wọ́n sá lọ, obìnrin tí ó sì jókòó ní ilé òun ló wá ń pín ìkógun náà. Mo máa spend time díẹ̀ lórí verse 12 torí nǹkan tó ṣẹlẹ̀ yìí ní Judges 5 ìwé onídàájọ́ orí 5 ẹsẹ̀ ìkọkàndínlógún títí lọ dé ìkẹrìnlélógún, ẹsẹ̀ ìdíkà gbogbo Judges chapter 5 nìyẹn. Nígbà tí ogun dé, níṣe làwọn ọkùnrin níṣe ni wọ́n sá o. Àwọn ọkùnrin wọ́n sá, wọ́n ja ogun yẹn. Áńgẹ́lì Olúwa fúnra rẹ̀ gangan ló wá ja ogun náà o. Áńgẹ́lì Olúwa ja ogun yẹn, but àwọn obìnrin yẹn wọ́n sá o. Àwọn obìnrin yẹn jókòó ni o, wọ́n lọ bì kankan. Àwọn obìnrin yẹn ni wọ́n wá pín gbogbo ìkógun nígbà tí áńgẹ́lì Olúwa tó ṣẹ́ ogun yẹn tán, tí gbogbo àwọn tán wá bá wọn jagun tí wọ́n sá lọ, tí wọ́n ṣe gbogbo nǹkan tán kó wá tó wà nílẹ̀ tí wọ́n kó lọ. Àwọn obìnrin yẹn àwọn ló wá pín, àwọn ló lọ ṣàlàyé, àwọn ló lọ jẹ́ kí àwọn tán sá lọ gbogbo mọ̀ pé Olúwa ti ṣẹ́gun, Olúwa ti ja ogun yìí o, ogun yìí ti tán, Olúwa ti borí o. Ẹni báwọn obìnrin ṣe lágbára tó. Àwa la kọ́kọ́ ṣèròyìn o, la kọ́kọ́ lọ proclaim fáwọn èèyàn pé Olúwa ti ja ogun yìí. Ọlọ́run tiẹ̀ wá praise ìyàwó Jael ní verse 24 yẹn. Ó sọ fóbìnrin yẹn pé obìnrin yẹn òun ló lórí àwọn obìnrin yẹn try gan. Bó dẹ̀ ṣe rí nígbà tí Jésù Kristi tó wà tán fi gbé Jésù Kristi tí wọ́n fi sí. Ṣé mọ̀ pé Mary Magdalene ló kọ́kọ́ lọ síbẹ̀? Òun ló kọ́kọ́ lọ wo Jésù pé ṣé Jésù ṣì wà níbi tó wà lórí pé Jésù ti jíǹde. Òun ló jẹ́ kọ́kọ́ mọ̀ wípé Jésù Kristi pé ó ti jíǹde. So Olúwa fúnra rẹ̀ ló ja ogun náà. So nǹkan tí Dáfídì sọ ń bí leléyìí pé nígbà tí Olúwa ń ja ogun yìí, àwọn èèyàn tí ẹ bá jà o. Tí ogun Judges 5 yẹn gan, ìràwọ̀ gan jà pẹ̀lú ìràwọ̀ star, ó bá Sísẹ́rà, ó ti ẹ̀ bá jà. Ìràwọ̀ gan tún jà nínú ogun yẹn. Àwọn èèyàn ò rán wọn tí ẹ̀ wá ran áńgẹ́lì Olúwa lọ́wọ́ láti ja ogun yẹn. Ṣùgbọ́n gbogbo gift, gbogbo ẹ̀bùn tí àwọn gbogbo nǹkan táwọn ènìyàn kó wá wọ́n pín gẹ́gẹ́ bí ẹ̀bùn láàrin wọn. Wọ́n sọ pé torí pé àwọn ò jagun, wọ́n gba gbogbo ẹ̀bùn táwọn obìnrin yẹn tán pín fún wọn o. Àwọn obìnrin yẹn ni wọ́n sá, obìnrin jókòó. Ọlọ́run dẹ̀ ja ogun yẹn tán, wọ́n dẹ̀ pín gbogbo ìkógun, wọ́n dẹ̀ pín fún gbogbo wọn. So kí ni New Testament ń try àti sọ? Apostle Paul ó refer sí síbẹ̀ yẹn wípé nígbà tí Jésù Kristi nígbà tó dẹ̀ wá ja ogun yẹn, kò sí tá ló máa jà nínú wa, kò sí. Everybody, Peter gan deny yẹn wò, ṣe mọ̀ òun fúnra ẹ̀ ló ja ogun yẹn títí tó dẹ̀ fi ẹ̀mí ẹ̀ tó fi fún wa lórí igi àgbélébùú. Ṣùgbọ́n nígbà tó jíǹde tán, nígbà tó gòkèrè ọ̀run, kí ló ṣe? Ó rán ẹ̀mí wá tún fún wa lẹ́bùn ni o. Ó pín oríṣiríṣi ẹ̀bùn fún wa, ó tún pín ẹ̀bùn fún wa. Àwa di ajogún ìgbàlà, akànjogún ẹ̀ ni o. Oore ọ̀fẹ́ la fi jogún ẹ̀ wá, àpín bẹ́ẹ̀ àṣe. A ti ṣe, a ti bà nǹkan jẹ́, ṣùgbọ́n ó dẹ̀ dáríjì wá. Torí òun fúnra rẹ̀ gangan ló jẹ̀yà ẹ̀. Òun fúnra rẹ̀ ló ṣe gbogbo iṣẹ́ yẹn. Ṣé rí pé it's both physical and spiritual. Fúnra rẹ̀ ló ṣe gbogbo iṣẹ́ yẹn, ṣùgbọ́n àwa a benefit nínú ẹ̀. Àwa di ajogún ìgbàlà. Ó tún fún wa lẹ́bùn oríṣiríṣi láti máa fi ṣiṣẹ́ rẹ̀ nígbà tí kò sí bímọ. So ní verse 13 ó wá sọ wípé nígbà tí ẹ̀yin dùbúlẹ̀ láàrin agbo ẹran, ẹ̀yin èèyàn Dáfídì rán wọn létí ni o wípé ẹ̀yin èèyàn Ísírẹ́lì níṣe lẹ dùbúlẹ̀ láàrin agbo ẹran, ẹ ṣe nǹkan kan, ẹ dùbúlẹ̀ síbẹ̀ ni o.
tí nígbà náà ni ẹ̀yin ó dàbí ìyẹ́ àdàbà tí a bò ní fàdákà àti ìyẹ́ rẹ̀ pẹ̀lú wúrà. Ẹ kàn sùn sáàárín agbo ẹran ni o, ṣùgbọ́n bí tẹ́ dẹ̀ sùn sí jẹ́jẹ́ yín, Olúwa dẹ̀ dé yín ládé, Olúwa dẹ̀ ṣe yín lọ́ṣọ̀ọ́. Ẹ rí bí àdàbà, ṣe mọ̀ pé àdàbà dúró fún àlàáfíà, ẹ rí bí àdàbà tí wọ́n fi góòdì, ṣe mọ̀ tó fi fàdákà tán dẹ̀ rọra fi bo ìyẹ́ rẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú wúrà pupa. Prosperity ló ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tẹ́ ẹ jà fún, ẹ tí ẹ ṣiṣẹ́ fún, ẹ ṣe nǹkankan, ṣùgbọ́n Ọlọ́run yìí ní inú àánú rẹ̀ ó dẹ̀ ṣe yín lọ́ṣọ̀ọ́, ó dẹ̀ bùkún fún yín. Nígbà tí wọ́n ń sinmi, wọ́n jẹ àǹfààní nínú àwọn ìṣẹ́gun ńlá Ọlọ́run lórí àwọn ọ̀tá. Olúwa ló ṣẹ́gun gbogbo ọ̀tá fún wọn. Àwọn kan rọra sùn láàrin agbo ẹran ni o. Wọn bá wọn ja ìjà, wọn bá áńgẹ́lì Olúwa ja ìjà yẹn, wọn ṣe nǹkan kan. Àbá Jésù Kristi ja ìjà, kò sí nǹkan kan tá bá Jésù Kristi ṣe inú ẹ̀, òun nìkan fún rẹ̀ ló gbé gbogbo ẹrù yẹn, ló gbé ẹrù. So Dáfídì sọ wípé àwọn èèyàn Ọlọ́run wọ́n kàn ń sinmi ni o, wọ́n kàn sùn ní agbo ẹran ni o, ṣùgbọ́n wọ́n jẹ àǹfààní nínú ìṣẹ́gun ńlá tí Ọlọ́run tó ṣe lórí àwọn ọ̀tá wọn. Ọlọ́run fún àwọn èèyàn rẹ̀ ní ọjọ́ ọ̀la tó ní àlàáfíà àti àṣeyọrí. Ó fi àdàbà àlàáfíà tí a fi fàdákà àti wúrà ṣe lọ́ṣọ̀ọ́, ó kàn fi ṣe àlàyé ni, just to be symbol láti ṣàlàyé nǹkan tó ń sọ wípé ó fún wọn ní prosperity. Nǹkan tí wọ́n ṣiṣẹ́ fún, tí wọ́n ti ẹ̀jà fún, Olúwa dẹ̀ fi fún wọn. Pé irú Ọlọ́run tá à ń sìn òun leléyìí. Irú Ọlọ́run bẹ́ẹ̀ ó tó láti máa fi ìyìn fún. So ní verse 14 ó wá ń sọ wípé nígbà tí Olódùmarè tú àwọn ọba ká nínú rẹ̀, ó dàbí òjò dídì ní Sámọ́nì ni. Ìyẹn ni pé ìgbà tí Ọlọ́run ṣẹ́gun gbogbo àwọn ọba ológun tí wọ́n ní agbára, giant ni wọ́n ní army, wọ́n ní gbogbo ẹ̀ tán lè fi bá Israẹli jà, tán lè fi parí Israẹli. Ṣùgbọ́n Ọlọ́run yìí ó tú gbogbo àwọn ọba yìí, ó tú wọn ká ni o. Nígbà tó tú wọn ká, tó lé wọn kúrò lórí ilẹ̀, conquest of Canaan, bí wọ́n ṣe ṣẹ́gun ilẹ̀ Canaan, ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún omi, òní Dáfídì ń rí fáàsì bí, torí bẹ́ẹ̀ ni òkè yẹn, òkè Sámọ́nì yẹn wà. So Dáfídì sọ wípé central Israel, ní àárín Israẹli ni. Dáfídì sọ pé màtọ́ Ọlọ́run tó tú àwọn ọba yẹn ká, tó tú gbogbo wọn ká nínú ibẹ̀, ó dàbí òjò dídì ni. Ẹ mọ bí snow ṣe máa ń white, bó ṣe funfun yẹn, ilẹ̀ tó jẹ́ pé wọ́n ti bọ̀rìṣà, wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan síbẹ̀, gbogbo ilẹ̀ yẹn dúdú ni. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa fi ṣẹ́gun gbogbo àwọn ọba yẹn, tó lé wọn kúrò ńbẹ̀ tán, gbogbo ilẹ̀ yẹn ń funfun ni, ó dúró fún purity. Ìgbà ọ̀tun dé, kò sákòókò dúdú tó ń tẹ̀jẹ̀ àwọn èèyàn sílẹ̀ tó ń ṣe gbogbo yẹn. Dáfídì sọ wípé Olúwa ṣẹ́gun fún wọn, gbogbo nǹkan yí padà ni. Gbogbo nǹkan, ṣe mọ̀, ilẹ̀ yẹn ń funfun wá bí òjò dídì ni. Ìṣẹ́gun àti ìwà mímọ́ òun ló wà fún àwọn ọmọ Ọlọ́run lórí ilẹ̀ Canaan yẹn. Olúwa complete renewal of ilẹ̀ Canaan yẹn, òní Dáfídì sọ ní verse 14. Ó sì ń ròyìn fún gbogbo wọn tọ́lọ́run ṣe ni o. Ẹ rántí pé wọ́n sì ń gbé àpótí ẹ̀rí Ọlọ́run, wọ́n ń gbé lọ Jerusalem, ló dẹ̀ ń ṣàlàyé gbogbo nǹkan tọ́lọ́run tó ti ṣe fún àwọn bàbá wọn nígbà tó kó wọn kúrò nínú oko ẹrú. Ní verse 15 ló wá ń sọ wípé òkè Ọlọ́run ni òkè Báṣánì. Òkè Báṣánì yẹn ó ga jù, ó ga. Ìfà wọ́n sọ pé ọmọ lọ ń worship àwọn nǹkan tí wọ́n ní fertile god, fertility. Àwọn tó bá ń wọ́ ọmọ, tó bá ń ṣe pé tó bá fẹ́ kí nǹkan oko wọn da, wọ́n sọ pé orí òkè yẹn ni wọ́n ti lọ máa ń worship ṣe gbogbo ẹ̀. So ó wá sọ wípé òkè Ọlọ́run ni òkè Báṣánì, òkè tí ó ní orí púpọ̀, òkè tó ga ló ń jẹ́ bẹ́ẹ̀. Òkè tó ní gbogbo nǹkan, ó dúró fún agbára, ó ṣe gbogbo ẹ̀. Ọlọ́run ló dá Báṣánì o, ṣùgbọ́n Ọlọ́run ò ṣùsì ẹ̀, Ọlọ́run ò yan. Ṣé mọ̀ pé Mount Zion tọ́lọ́run dẹ̀ wá yàn, tó sọ pé òkè Síónì gangan lòún wá wà. Òkè Síónì yẹn kò tóbi tó Báṣánì yìí o. Òkè Síónì yẹn kò lẹ́wà tó Báṣánì yìí o. Òkè Síónì yẹn kò ní nǹkan tí Báṣánì yìí ni o. Báṣánì tó jẹ́ pé tó bá ti yọ sí Ísírẹ́lì, wọ́n á máa gbé òkè lélẹ́yìí, òkè Báṣánì lélẹ́yìí. Ṣùgbọ́n nǹkan lọ́lọ́run yàn o, òkè Síónì lọ́lọ́run yàn o. Ọlọ́run ṣe mọ̀ pé Ọlọ́run ò kì í lò nǹkan tó bá pé. Ọlọ́run ò kì í, so that kò ní fúnra ẹ̀ lógo ni, kó má máa sọ pé ẹ̀ torí pé òun lòún ga jù nínú àwọn òkè, torí pé òun lòún ṣe jù nínú àwọn òkè. Nǹkan ẹni tí ò pé, ẹ máa wo Ọlọ́run gbogbo wọn tó máa ń lò fún iṣẹ́ ìyanu.
ẹni tí ò pé lọ́lọ́run máa ń lò, òmùgọ̀ lọ́lọ́run máa ń lò. Ẹgbẹ̀gbà tó pe Mósè, gbogbo ẹni tọ́lọ́run máa ń lò ẹni tí ò pé ní sọ́dọ̀ àwọn anílè fúnra wọn lógo wípé ọwọ́ mi èmi mo ṣe báyìí ni mo tó báyìí, pé torí pé mo pé Ọlọ́run ṣe pé ẹni tí ò bá pé lọ́lọ́run máa ń lò. So òkè Báṣánì yẹn wà bẹ́ẹ̀, ó ní gbogbo nǹkan, ó ga, ó lágbára, ó ṣe gbogbo ẹ̀, but Ọlọ́run ò choose òkè Báṣánì o, òkè Síónì ló choose. So ní verse 16 ló wá sọ wípé ṣe tí ẹ̀yin fi ìlara wò gbogbo àwọn òkè tó wà ńbẹ̀, wọ́n ṣe ìlara orí òkè Síónì ni, gbogbo wọn ṣe ìlara orí òkè sí ó ṣe pé ìdí spiritual nínú ẹ̀mí gbogbo nǹkan ló ń sọ̀rọ̀. Àwa nìkan la máa ń sọ pé èèyàn nìkan ló ń sọ̀rọ̀, ṣùgbọ́n nínú ẹ̀mí òkè gan ń sọ̀rọ̀, gbogbo nǹkan ló ń sọ̀rọ̀. So Dáfídì wá sọ pé ṣe tí ẹ̀yin fi ìlara wo òkè Síónì, ẹ̀yin òkè náà tí Ọlọ́run fẹ́ láti máa gbé, kàn fi ìlara wo òkè Síónì ní o, kò sí kan tẹ́ lè ṣe sí. Òkè Síónì lọ́lọ́run yàn pé òun fẹ́ máa gbé, kò gbé Báṣánì, kò gbé gbogbo àwọn òkè oríṣiríṣi òkè tó wà ńbẹ̀, fún rẹ̀ ló lọ yan òkè Síónì pé ibi tóun fẹ́ máa gbé láéláé nìyẹn. Olúwa yóò máa gbé ibẹ̀ láéláé ni, bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn. So kí ló dé tí ẹ̀yin fi ń ṣe ìlara ẹ̀yin òkè tó kù, ẹ̀yin òkè wúwo gbogbo, òkè tí Ọlọ́run tó fẹ́ láti yàn láti jẹ ọba níbẹ̀ òun ni orí òkè Síónì. Ó dẹ̀ ti yan orí òkè Síónì, ó dẹ̀ máa wà ńbẹ̀ láéláé ni. Tá bá rántí 1 Corinthians chapter 1 verse 27 to 29, ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ 7 títí lọ dé 7 àti 9. Ṣé mọ̀ àwọn tọ́lọ́run máa ń yàn tó máa ń pè, àwọn òmùgọ̀ ni o, ẹni tí ò pé lọ́lọ́run máa ń yàn o. So that wọ́n ní sọ pé torí pé mo pé, torí pé agbára mi, ó wá yàn mí torí pé mo lówó ni, ó wá yàn mí torí pé mo mọ̀ ọ́n ṣe ni. Ẹni tí ò bá pé lọ́lọ́run máa ń lò. Bẹ́ẹ̀ ló ṣe lọ́ra yan òkè Síónì. Òkè Síónì ẹ lè fi wé òkè Báṣánì bí Báíbù ṣe ròyìn, but ibi tó wù Ọlọ́run nìyẹn, ibi tó wù Ọlọ́run láti wà nìyẹn. So ó yan Síónì. Ní verse 17 ó wá sọ pé àìníye ní kẹ̀kẹ́ ogun o, ó ń ròyìn agbára Ọlọ́run yìí bó ṣe tó ni o, wípé Ọlọ́run tóun sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí, àìníye ní kẹ̀kẹ́ ogun Ọlọ́run o, àní ẹgbẹgbẹ̀rún àti ẹgbẹgbẹ̀rún ni o, kẹ̀kẹ́ ogun Ọlọ́run yìí kò ṣeé kà o. Ó ní Olúwa ń bẹ láàrin wọn ní Sinai, ní ibi mímọ́ rẹ̀, nígbà tó wá sí tó sọ pé kí Mósè máa bọ̀ lórí òkè Sinai yẹn, nígbà tó máa fi yọ síbẹ̀, àmọye kẹ̀kẹ́ ogun ẹgbẹgbẹ̀rún kó tí ẹ ṣe é kà gbogbo nǹkan ogun ẹ o. Ṣárántí ní 2 Kings chapter 6 verse 17 to 20, nígbà tí ọba kan tó rán àwọn èèyàn pé kán lọ mú Èlíṣà wá, tí Gèhásì ẹ̀rù ń ba Gèhásì pé bàbá mi kí la máa ṣe báyà. Èlíṣà ní Olúwa ṣí ojú Gèhásì jẹ́ kó ríran. Nígbà tí Ọlọ́run ṣí ojú Gèhásì rí pé kẹ̀kẹ́ ogun ló yí wọn ká, kò ṣeé kà, ẹgbẹgbẹ̀rún àtẹgbẹgbẹ̀rún ni, ó pọ̀ ju gbogbo àwọn tí wọ́n rán sí wọn láti lọ mú Èlíṣà wá. So kẹ̀kẹ́ ogun Ọlọ́run ẹgbẹgbẹ̀rún ni. Ọlọ́run yìí ó tóbi, Ọlọ́run yìí ó ní agbára. Nǹkan tí Dáfídì ń tú àti ìròyìn tó ń jẹ́ fẹ́ kọ́mọ̀ nìyẹn, wípé Ọlọ́run yìí ó tóbi, Ọlọ́run yìí ó ní agbára, ó ní agbára àwa ènìyàn rẹ̀. Nǹkan tí Dáfídì ń tú àti sọ fún àwọn èèyàn náà nìyẹn. Ní verse 18 ó wá sọ wípé ìwọ ti gòkè sí ibi gíga. Jésù nísìn prophetic àsọtẹ́lẹ̀ ló wá ń sọ ń sìn o. Dáfídì ó ti ń sọ àsọtẹ́lẹ̀ ń sìn verse 18. Ó ní pé ìwọ ti gòkè sí ibi gíga. Jésù ń gòkè sí ibi gíga lóòótọ́ nígbà tó wà sẹ́ǹdì sófurufú. Ó ní ìwọ ti dí ìgbèkùn ní ìgbèkùn lọ. Àwọn tó wà captive, mo ti sọ, àwọn tí wọ́n ti mú, tí ẹ̀mí wọn, sóòlù wọn tó ti wà nínú ọ̀run àpáàdì tí Sátánì ti mú lọ kó tó di pé Jésù Kristi dé. Ṣẹ́mọ̀ Jésù Kristi tú wọn sílẹ̀ nígbà tó lọ síbẹ̀, ó wàásù fún wọn. Àwọn yẹn sì ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé Jésù Kristi jáde. Àwọn ni túùbù wọn, gbogbo ibi tán sí wọ́n sì tó ṣí Jerusalem táwọn èèyàn dẹ̀ rí wọn. Ó ní ìwọ ti gba ẹ̀bùn fún ènìyàn. Apostle Paul ó yí ibi pé bó ṣe wáyé bẹ́ẹ̀ ló ṣe kóòtù ẹ̀ ní Ephesians chapter 4 7 to 12, ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 7 títí lọ dé 11. Nǹkan tó kàn yí padà ń bẹ̀ ni pé níbí yìí Dáfídì sọ pé Ọlọ́run gba ẹ̀bùn fún àwọn ènìyàn rẹ̀, torí nígbà tó Ọlọ́run ṣẹ́gun àwọn ọ̀tá Ísírẹ́lì,
gbogbo àwọn nǹkan ogun wọn, gbogbo nǹkan tó ń ṣe iṣẹ́ Olúwa gba gbogbo rẹ̀ ó kó fún àwọn èèyàn rẹ̀ ni. Nígbà tí Apostle Paul máa ṣe sọ ní New Testament, ó sọ wípé níṣe lolúwa nígbà tó gòkè lọ tán, níṣe lolúwa níṣe ló tún fún wa ní ẹ̀bùn, ó fún wa ní ẹ̀bùn oríṣiríṣi láti máa lò, láti máa fi ṣe iṣẹ́ rẹ̀. Ẹ lè ka Ephesians 4:7-12, kò sáyè láti kà á, ó tó ṣe pàtàkì sí Psalm 68 yìí, ẹ̀ka ẹjọ́ ẹ̀ka tẹ bá délé 7-12. So Psalm 18 yẹn ó dúró fún ascension, bí Jésù Kristi ṣe gòkè lọ sí ọ̀run, bó ṣe fún wa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ fún àwa ìjọ Ọlọ́run láti máa fi ṣe iṣẹ́ rẹ̀. Oríṣiríṣi ẹ̀bùn òun ló sì fún wa. Ní verse 19-23, ó wá ń sọ wípé ìyìn fún Ọlọ́run tó ṣẹ́gun ogun fún ènìyàn rẹ̀, pé nísìnyí ó ti kúrò ní past, ó ti sọ gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ṣe, ṣùgbọ́n nísìnyí present ó wá ń bọ̀ lákòókò táwa ń gbé àpótí ẹ̀rí Olúwa lọ sí Jerusalem yìí. Dáfídì ṣẹ̀fẹ̀ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ sí, ó wá sọ wípé olùbùkún ni Olúwa o, ẹni tí ó ń bá wa gbé ẹrù wa lójoojúmọ́. Ẹni pé olùbùkún lọ́lọ́run yìí lóòótọ́, òun ló máa ń bá wa gbé ẹrù wa lójoojúmọ́. Tí ó bá yẹ kó Ọlọ́run ṣe ojú wa, tá bá mọ̀ nǹkan tó Ọlọ́run ṣe fún wa lójoojúmọ́ ni, a máa yin Ọlọ́run yìí, a máa yílẹ̀, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o. Dáfídì sọ wípé olùbùkún ni Olúwa, ẹni tó ń bá wa gbé ẹrù wa lójoojúmọ́. Àìmọye challenges, àìmọye kan tá à ń là kọjá táwa fúnra wa gan ò mọ̀, t'Olúwa á dẹ̀ ti palẹ̀ mọ́ káwa gan tó mọ̀ pé ẹsẹ̀ wa tiẹ̀ dúró ní ìhìn rere yìí. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni o, oore ọ̀fẹ́ ni o, kì í ṣe pé a mọ̀ ọ́n ṣe o. So Dáfídì sọ wípé Ọlọ́run yìí òun ni orísun agbára wa, òun ni ó máa ń dúró tì ní lọ́jọ́ ìṣòro ni, lójoojúmọ́ ló máa ń lòdì wa pẹ̀lú benefit lójoojúmọ́. The ever present help in trouble ni òun lọ́lọ́run yìí. So Dáfídì sọ wípé Ọlọ́run yìí òun ni ìgbàlà wa, òun lọ́ba tó máa ń túni sílẹ̀ kúrò nínú oko ẹrú, òun ló máa ń gbà ní là o. Ọlọ́run yìí òun ló máa ń gbà wá là. So wá ń sọ ní verse 20 wípé ẹni tí ń ṣe Ọlọ́run wa òun ni Ọlọ́run ìgbàlà. Ọlọ́run tá a ní yìí, tá a ti yàn tó yàn wá yìí, ó mà ní Ọlọ́run ìgbàlà, ó mà ló máa ń gbà yàn là, àti lọ́wọ́ Jehovah Olúwa àmúwá lọ́dọ̀ ikú. Láti ó ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú o. Ọlọ́run tá à ń sìn yìí, gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ikú òun nìkan ló mọ̀ o. Ẹ̀jẹ̀ kankan ò lè halẹ̀ mọ́ yín, ṣe rántí ìyàjọ́ ẹ lọ́sìn, ẹ̀jẹ̀ kankan ò lè fi kú halẹ̀ mọ́ yín, ẹ̀jẹ̀ kankan ò lè fi kú halẹ̀ mọ́ mi, torí Jésù Kristi ti gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ Sátánì o. So àfi Jésù Kristi bá sọ pé àkókò tó, tí Jésù ò bá ti sọ bẹ́ẹ̀, tó bá sọ bẹ́ẹ̀ ó sọ sápò ara ẹ̀ ni, àfitọ́ fún rẹ̀ bá fẹ́ lọ lórúkọ Jésù. So Dáfídì sọ wípé Ọlọ́run tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí, ó ní Ọlọ́run ìgbàlà o, ó máa ń gbà yàn là ni, ṣé nínú àìsàn ni, ṣé nínú ìdè ni, ní gbogbo ọ̀nà ni Ọlọ́run yìí máa ń gbà yàn, ó máa ń gbà yàn là ni, nítorí pé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ikú lọ́wọ́ rẹ̀ ló wà o. Èyí tó bá sọ wípé òkè ìwọ ti fẹ́ máa ní àwọn èèyàn lára ju èyí tó ṣe yẹn ti tó, àtẹ̀bọ́tì lè pé kó máa bọ̀, amú ìyẹn kúrò. Òun ló ní control o, òun ni o. Tí kò bá ti sọ pé àkókò tó, kò sí bàbá ńlá tó lè ṣe kankan, kò sí. So Dáfídì sọ pé Ọlọ́run yìí ó tóbi, nǹkan tó ń ṣe leléyìí. Àwa náà dẹ̀ mọ̀ wípé New Testament Revelations 1:8, a lè lọ ka ìwé Ìfihàn orí 1 ẹsẹ̀ 9. Olúwa yìí ó ti gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ Sátánì. So ní verse 21 ló wá sọ wípé nítorí Ọlọ́run yóò fọ́ orí àwọn ọ̀tá rẹ̀. Of course ó máa fọ́ orí wọn lórúkọ Jésù. Ṣé mọ̀ pé ó ti sọ fún Sátánì wípé obìnrin tó bí ní àtọkùnrin tó jẹ́ kán ṣe yìí, ọmọ tóbìnrin yìí máa bí, ó máa fọ́ orí rẹ̀, ó máa fọ́ orí rẹ̀. Jésù Kristi dẹ̀ fọ́ orí Sátánì lóòótọ́. Ọmọ tó bá tí ìfù bá bí, ó máa fọ́ orí rẹ̀, ó dẹ̀ fọ́. So Dáfídì sọ pé nítorí Ọlọ́run yìí yóò fọ́ orí àwọn ọ̀tá rẹ̀. Ó fọ́ orí àwọn ọ̀tá Ísírẹ́lì o, but in the spiritual, nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tó Dáfídì sọ àsọtẹ́lẹ̀ ni pé Jésù Kristi máa fọ́ orí àwọn ọ̀tá rẹ̀, ó dẹ̀ fọ́, ó fọ́ lóòótọ́. So nítorí Ọlọ́run yóò fọ́ orí àwọn ọ̀tá rẹ̀,
àti agbárí orírù ti ìrò ẹni tí ń rìn síbẹ̀ nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Àwọn tí wọ́n jókòó tó jẹ́ wípé nínú ẹ̀ṣẹ̀ ni wọ́n ti ń yangàn, nínú ẹ̀ṣẹ̀ ni wọ́n bá ń sùn, àwọn àtẹ̀ṣẹ̀ ló ń sùn tán sì ń jí. Ò pé Olúwa máa ṣèdájọ́ wọn. Irú àwọn bẹ́ẹ̀ wọn lè escape ìdájọ́ Ọlọ́run, pé Olúwa máa ṣèdájọ́ wọn. Ṣùgbọ́n Ọlọ́run yóò fọ́ orí àwọn ọ̀tá rẹ̀ àti agbárí àwọn tó tẹra mọ́ ẹ̀ṣẹ̀, àwọn tó ń fẹ́ fi ẹ̀ṣẹ̀ sílẹ̀. Olúwa ṣèdájọ́ wọn. Ní verse 22 ó wá ń sọ wípé Olúwa wípé èmi ò tún mú un padà láti Báṣánì wá. Gbogbo gbogbo àwọn èèyàn mi tí wọ́n ti lọ, tán ti wà ní Báṣánì, tán ti ṣe, Olúwa sọ pé màá tún mú wọn padà wá. Èmi yóò tún mú wọn padà wá láti ibú òkun wá. Àwọn tó ṣe wà lẹ́yìn ibú òkun, Olúwa ló máa kó gbogbo wọn padà. Ó máa dá restoration ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó máa restore gbogbo nǹkan tó ti sọnù tó ti lọ. Ó máa dá wọn padà. Nígbà tó ń bá wá dá àwọn èèyàn padà, ẹ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ o. Ní verse 23, ó ní kí ẹsẹ̀ wọn kí ó lè pọ́n nínú ẹ̀jẹ̀ àwọn ọ̀tá wọn. Ṣé mọ̀ Dáfídì ológun ni, so ó máa ń lo nǹkan ogun. Ṣé mọ̀ tán bá lọ jagun, tán bá ti pa àwọn tán lọ bá ja ogun, ṣé mọ̀ pé ẹ̀jẹ̀ wọn máa, gbogbo ẹ̀jẹ̀ wọn máa wà ńlẹ̀. So nígbà tán bá fẹ́ lọ máa kó nǹkan ogun, nǹkan wọn tán kó wá sójú ogun, ẹsẹ̀ àwọn tí wọ́n win, àwọn tán ṣẹ́gun ọmọ Ísírẹ́lì, ẹsẹ̀ wọn máa kan ẹ̀jẹ̀ àwọn ọ̀tá wọn. Ajá àwọn kan tó máa ń mú lọ sógun á sì tún jẹ lára àwọn tí wọ́n ti pa, àwọn ọ̀tá Ọlọ́run tí wọ́n ti pa. Bí Ọlọ́run ṣe Báṣébà nìyẹn. Ṣé rántí pé Jísíbẹ̀, not Báṣébà, Jísíbẹ̀, ṣé rántí pé Jísíbẹ̀ nígbà tó gba oko tí wọ́n gba vineyard ọmọ Ọlọ́run, wọ́n tún ní kán lọ pa, kán lọ sọ lóko kan pa. Nígbà tán máa fi pa ọkùnrin yẹn tán, Ọlọ́run sọ fún Jéhù pé Jéhù lọ sọ fún Jísíbẹ̀ yìí àpé ajá ló máa jòkú ẹ̀ o. Bó ṣe ṣe sí ẹni tó ní vineyard tó gbà nǹkan, ó gba property ẹ̀, nǹkan ogún tí àwọn bàbá ẹ̀ fún, ó gbà tán, tún wá ní pé kí wọ́n lọ sọ lóko, pé kí wọ́n lọ pa. Ọlọ́run ní pé kó sọ fún pé ajá ló máa jòkú. Ajá ló dẹ̀ jòkú Jísíbẹ̀ lóòótọ́, torí ó jábọ́ látorí story building ni. Níbi tó jábọ́ sí kọ́tẹ̀ torí pé ó jábọ́ síbẹ̀, ajá ti débẹ̀ lóòótọ́, ajá ti láìjẹ, ó dẹ̀ jẹ òkú ẹ̀. So Dáfídì sọ wípé nígbà tí Ọlọ́run bá dá àwọn èèyàn rẹ̀ padà, kí ẹsẹ̀ wọn kó lè pọ́n nínú ẹ̀jẹ̀ àwọn ọ̀tá wọn àti ahọ́n àwọn ajá wọn nínú rẹ̀ náà. Ní verse 24 wá ń sọ wípé wọ́n ti rí ìrì rẹ̀, Olúwa, a rí nígbà tẹ́ ẹ wà níwájú àwọn èèyàn yín Ọlọ́run. A ní ìrìn Ọlọ́run mi, ọba mi nínú ibi mímọ́. Wípé nígbà tá a máa fi gbé àpótí ẹ̀rí yìí, tá a máa fi gbé dé inú ilé Ọlọ́run, àwa náà rí, a mọ̀ pé Ọlọ́run yìí rí. A ti rí ìrì rẹ̀ Olúwa, a ti witness, a ti rí agbára rẹ̀ ní David intro àti sọ. A ti rí agbára rẹ̀ ní ibi mímọ́ rẹ̀. So verse 25, ó wá ń sọ sìn bí wọ́n ṣe ń ṣe parade yẹn lọ, bí wọ́n ṣe tò wọ́n. David wá ń sọ fún wa sìn, ó ní pé àwọn akọrin wọ́n ń lọ níwájú, àwọn olóhùn èlò orin àwọn yẹn ló wà lẹ́yìn, láàárín àwọn ọmọbìnrin tí wọ́n ń lu ìlù, àwọn tó wà ní àárín àwọn wúńdíá, àwọn tán ti hólì, tán ti bọ̀kùnrin ní kankan papọ̀. Bí wọ́n ṣe tò wọ́n nìyẹn. So bí wọ́n dẹ̀ ṣe ń lọ, David wá ń sọ fún wọn wípé ẹ fi ìbùkún fún Ọlọ́run ní ẹgbẹgbẹ́. Má ṣe tò yẹn, táwọn tí wájú bá fún wọn lórí, àwọn tó wà láàrin á tún fún wọn, àwọn tó tẹ̀lé á tún fún wọn. Wípé ẹ fi ìbùkún fún Ọlọ́run ní ẹgbẹgbẹ́, àní fún Olúwa, ẹ̀yin tí ó ti orísun Ísírẹ́lì wá. Ẹ̀yin ọmọ Ísírẹ́lì ni o, ẹ̀yin tí a ti yàn, ẹ̀yin èèyàn Ọlọ́run, ẹ fi ìbùkún fún Ọlọ́run, ẹ̀yin ọmọ Ísírẹ́lì. Àwa ló ń jẹ́ bẹ́ẹ̀, ká fi ìbùkún ká fi fún Olúwa Ọlọ́run wa. Ní verse 27 ó wá ń sọ wípé nínú àwọn tó ń lọ tán gbé àpótí ẹ̀rí lọ yẹn o, ó sọ wípé níbẹ̀ ni Benjamin kékeré, ṣe wọ́n pé Benjamin làbí gbẹ̀yìn, ó ní Benjamin wà níbẹ̀ pẹ̀lú olórí wọn, àwọn tó jẹ́ olórí Benjamin àti àwọn ọmọ aládé Judah. Àwọn Judah náà wà níbẹ̀, àwọn prince wọn, àwọn olórí Judah, àwọn náà wà ń bẹ̀ pẹ̀lú. So àwọn méjì yẹn, àwọn represent south. Ṣé wọ́n ti pín Israel sí méjì, south wà, north wà,
so Benjamin àti Judah àwọn ló represent south, then Zebulun àti Naphtali àwọn represent north. So níbẹ̀ ni Benjamin kékeré wà pẹ̀lú olórí wọn, àwọn ọmọ aládé Judah pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn, àwọn ọmọ aládé Sebuloni àti àwọn ọmọ aládé Naphtali. Àwọn ni wọ́n wà nínú procession bó ṣe ń gbé àpótí ẹ̀rí Ọlọ́run lọ. Nígbà tó wá dé verse 28, Dáfídì ṣẹ̀ wá ń gba àdúrà. Ó ti sọ gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún àwọn bàbá wọn nínú wilderness o. Ó ti ròyìn agbára Ọlọ́run fún wọn o. Ó ti sọ nípa bí wọ́n ṣe tò, bí wọ́n ṣe máa gbé Ọlọ́run ga. Nígbà tó wá dé verse 28, Dáfídì ṣẹ̀ wá gba àdúrà wípé Ọlọ́run rẹ ti pàṣẹ agbára rẹ. Olúwa ìyẹn ní pé ẹ ti pàṣẹ agbára yín tẹ́lẹ̀ fún àwọn bàbá wa. Ẹ ti ṣe tẹ́lẹ̀ tá dẹ̀ rí agbára yín. So Ọlọ́run fi ẹsẹ̀ èyí tí o ti ṣe fún wa múlẹ̀. Ipò agbára rẹ èyí tẹ́ ẹ lò tẹ́ fi ṣe iṣẹ́ ìyanu fún àwọn bàbá wa, ẹ wá fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún wa. Àdúrà náà la wá ń gbà ń sìn pé bẹ́ẹ̀ ṣe gba àkóso nígbà yẹn, Olúwa ẹ wá gba àkóso. Ẹ jẹ́ kí agbára yín, ẹ wá fi agbára yín, ẹ wá fi hàn nísìnyí. Gbogbo agbára tó la gbọ́ ni a gbọ́ ìròyìn yín, àwọn nǹkan tá a gbọ́ yẹn, Olúwa ẹ wá ṣe lákòókò yìí fún wa, ẹ wá ṣe. So ní verse 10 ó wá sọ pé kẹ wá bá àwọn ẹranko èṣù wí. Ṣàpé Dáfídì ó máa ń yẹ̀yẹ́ àwọn ọ̀tá ni, àwọn ọ̀tá Ọlọ́run ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. Àwọn Egypt, àwọn Ethiopia, àwọn ọ̀tá Ọlọ́run, àwọn tó fẹ́ pa Israeli, àwọn ló ń sọ̀rọ̀ nípa ìbọ̀kòkò orúkọ wọn. Ó ní pé bá àwọn ẹranko èṣù wí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ màálù, ìyá àwọn èèyàn, àwọn tó sì gbọ́nlẹ̀, àwọn giant tí wọ́n láìka ti máa ja ogun pẹ̀lú àwọn ọmọ màálù ènìyàn, àwọn tó kì í ṣe èèyàn rárá, tó tẹ́pẹ́ ẹranko lásán ni wọ́n, títí olúkúlùkù wọn yóò fi forí balẹ̀ pẹ̀lú ìwọ̀n fàdákà, títí gbogbo wọn tí wọ́n fi forí balẹ̀ fún Israeli, tí wọ́n tún wá máa san tribute. Kí ni tribute? Ìsákọ́lẹ̀. Wọ́n tún máa wá mú ìsákọ́lẹ̀ wá fún ìlú Israeli. Ó dẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́. Ó ṣẹlẹ̀ lóòótọ́. Àsọtẹ́lẹ̀ Dáfídì sọ ńgbà tó ń sọ o pé Olúwa bá àwọn ẹranko wọ̀nyí, bá gbogbo àwọn ẹranko èṣù bá wọn wí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ màálù pẹ̀lú àwọn ọmọ màálù ènìyàn tí olúkúlùkù yóò fi forí balẹ̀ pẹ̀lú ìwọ̀n fàdákà, tí àwọn ènìyàn ti ń ṣe dídì sí ogun ká, tú wọn ká. Gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n láìkì ogun ní ṣá, kán ṣáà máa jagun, òun ni wọ́n láìkì. Ṣùgbọ́n Olúwa tú wọn ká kán má lágbára mọ́, kán tún wá máa fi san ìsákọ́lẹ̀, kán máa wá pay tribute sí Olúwa Ọlọ́run Israeli, fún ọba Israeli, kọba Dáfídì máa gba tribute lọ́wọ́ wọn. Àsọtẹ́lẹ̀ ni ó dẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́. Olúwa ṣẹ́gun gbogbo wọn lóòótọ́. Ó ṣẹ́gun Egypt, ó ṣẹ́gun Ethiopia, kíní kẹta wọn, ìṣèrántí kẹta wọn, gbogbo àwọn ìlú yẹn lolúwa dẹ̀ ṣẹ́gun fún Israeli lóòótọ́. Wọ́n dẹ̀ wá ń san ìsákọ́lẹ̀, wọ́n wá ń san fún àwọn ará Israeli. Ní verse 31 ló wá sọ pé àwọn ọmọ aládé yóò ti Egypt jáde wá nísinsìnyí, ní Ethiopia yóò na ọwọ́ rẹ̀ sí Ọlọ́run. Àwọn ọba wọn, àwọn ọmọ ọba wọn, gbogbo àwọn alágbára wọn ní Egypt, wọ́n á jáde wá ni o. Àwọn Ethiopia gbogbo wọn, torí Olúwa ti ṣẹ́gun wọn. Nígbà tó Olúwa ti ṣẹ́gun wọn, wọ́n máa mú owó wá ni, wọ́n máa san ìsákọ́lẹ̀ fún ọba Israeli. Ìwé Isaiah 45 verse 14, Isaiah 45 verse 14 ó sọ wípé èrè iṣẹ́ Egypt, ọjà Ethiopia, Sabia ní kẹta wọn, àti ti Sabia, àwọn ènìyàn tí ó sì gbọ́nlẹ̀, àwọn èèyàn tó ń lágbára, tó mọ̀ òwò ṣe gidi, pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn, ipe ti Israeli ló máa jẹ́. Wọ́n á máa kó fún Israeli ni. The wealth of the unrighteous is for the righteous ni Bible sọ. So ṣùgbọ́n unrighteous ò ní sùn kalẹ̀ kéèyàn wá gbà nǹkan tó ní. It takes war, èèyàn máa jà ní, ṣùgbọ́n Ọlọ́run ló jà ìjà yẹn fún wa, òun ló jà ìjà yẹn fún Israeli. So àwọn ọmọ aládé Egypt, pàtó Ọlọ́run ti ṣẹ́gun Egypt, tó ṣẹ́gun Ethiopia fún wọn, tó ṣẹ́gun Sabia, wọ́n wá ń fún Egypt, wọ́n wá ń fún Israeli ní ìsákọ́lẹ̀ ni, wọ́n wá ń san owó ni. So ní verse 32 to 35, Dáfídì tún àti sọ pé gbogbo ìjọba ayé
òun ló máa fi ògo fún Ọlọ́run Ísírẹ́lì, nítorí agbára Ọlọ́run Ísírẹ́lì, nítorí iṣẹ́ gidi tí Jésù Kristi máa ṣe nígbà tó bá dé. Torí Jésù Kristi kò tí ì dé lákòókò náà, but Dáfídì ti sọ àsọtẹ́lẹ̀ nígbà tó bá dé, ó máa lọ tú àwọn tán ti mú sínú ọ̀run àpáàdì, àwọn tán tí ráyè wàásù fún tán ti wà ń bẹ̀, àwọn sóòlù mọ̀ lọ ṣe wàásù fún wọn ń bẹ̀, àwọn tó bá gbà wọ́n jáde, arímọ́ṣe máa rẹsọrẹ́ẹ̀tì. Ó jẹ́ ká mọ gbogbo tó máa ṣẹlẹ̀, ó fún wa ní àpẹẹrẹ. Ó wá sọ wípé ẹni tó bá fẹ́ kí irú eléyìí kó ṣẹlẹ̀ sóhun, ẹni tó fẹ́ jíǹde tó máa ta máa ṣí túùbù ẹ̀ tóun náà máa lọ, tó máa bá Jésù Kristi lọ síbi tó wà lókè ọ̀run tí kò ní jókòó sínú ọ̀run àpáàdì, kó tètè wá gba Jésù Kristi yìí o, kí gbogbo ayé kó wá gbé Jésù yìí ga o. Torí Jésù Kristi tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yóò ń bọ̀ wá láti wá jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ ní Jerúsálẹ́mù. Gbogbo ayé àti wàá máa pay tribute fún, gbogbo orílẹ̀-èdè ló máa wá síbẹ̀ nígbà tó bá jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ ní Jerúsálẹ́mù. So David wá sọ wípé nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọrin sí Ọlọ́run, ẹ kọrin sí Ọlọ́run o, ẹ̀yin ìjọba ayé, gbogbo ìjọba ayé ni kò wá ń ṣe Ísírẹ́lì nìkan, ẹ kọrin ìyìn sí Olúwa. Ó ní sélà ká lọ ronú sí i, torí Olúwa ti ṣẹ́gun, Jésù Kristi ti ṣẹ́gun o. Gbogbo orílẹ̀-èdè ló sì máa gba Jésù Kristi, àtẹ̀ntí ò tiẹ̀ gbà gan, gbogbo wa la máa dúró níwájú rẹ̀ lọ́jọ́ náà o. Gbogbo wa la máa dúró níwájú rẹ̀. Ó wá sọ pé kí gbogbo ìjọba ayé kó kọrin ìyìn sí Olúwa, ká gbé Ọlọ́run tó lágbára tó tóbi yìí ká gbé ga. Ní verse 33 ó wá sọ pé ẹni tí òun ní ká gbé ga yìí, ẹni tó jẹ́ pé nígbà tí ó gun sí ẹni tí ń gun àti ọ̀run dé ọ̀run, ó máa ń gun ọ̀run dé ọ̀run ni o, kò dẹ̀ kí ń lo balloon o, kò kí ń lo nǹkan kan nígbà tó máa ń gun ọ̀run dé ọ̀run, ṣe mọ̀. Ó kàn máa á ṣe apá ẹ̀ bá dẹ̀ máa fò nínú afẹ́fẹ́, á dẹ̀ máa gun ìjì á máa gun lẹ́ṣin, bó ṣe máa ń lọ nìyẹn. Dáfídì sọ pé kí gbogbo ayé wá gbérú Ọlọ́run yìí kó wá gbéga o, ẹni tí ń gùn àti ọ̀run dé ọ̀run. Àtijọ́ yẹn Ọlọ́run láéláéláé ni o, Ọlọ́run àtijọ́ tí kò yípo padà ni o, the same God tó ti wà tẹ́lẹ̀ òun ni o, kò yípo padà o. Nígbà tó dẹ̀ fọ́ ohùn rẹ̀ máa ń dún bí àrá ni o, àrá ńlá tó sán lágìjù tí gbogbo igbó pa lọ́lọ́ ni. Tó bá fọhùn báyìí ohùn ẹ̀ máa ń dún bí àrá ni. Èyí náà ni ohùn ńlá, ohùn Ọlọ́run. Ó wá sọ ní verse 34 wípé kí gbogbo wa ká jẹ́wọ́ agbára Ọlọ́run fún àwọn èèyàn o, ẹ jẹ́wọ́ agbára Ọlọ́run fún àwọn ènìyàn. Torí ẹ̀ mo ṣe sọ gbogbo àwọn nǹkan tọ́lọ́run ti ṣe fún Ísírẹ́lì, ká mọ bágbára Ọlọ́run yìí bó ṣe tó. Dáfídì wá sọ wípé ẹ jẹ́wọ́ agbára Ọlọ́run fún àwọn ènìyàn. Ọlá ńlá Ọlọ́run bó ṣe wà lórí Ísírẹ́lì àti agbára rẹ̀ ó ń bẹ ní àwọsánmọ̀. Gbogbo wa la rí agbára rẹ̀ láwọsánmọ̀, agbára Ọlọ́run yìí bó ṣe tóbi tó, ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣeé gbámú ni. Ní verse 35 ó wá sọ wípé Ọlọ́run ìwọ ní ẹ̀rù láti ibi mímọ́ rẹ wọ̀n ní wá. Olúwa ní ẹ̀rù láti ibi mímọ́ rẹ̀ wá, kí gbogbo ayé kó wárìrì, ká bẹ̀rù Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ọlọ́run Ísírẹ́lì ni òun tí ń fi ìlera àti agbára fún àwọn ènìyàn rẹ̀. Ẹ jẹ́ ká underline ibẹ̀ yẹn o. Ọba Ísírẹ́lì yìí, Olúwa Ọlọ́run yìí nìkan ló máa ń fi ìlera àti agbára fún àwọn ènìyàn rẹ̀ o. Kò sí yàn kankan tó lè ṣe ìlera fún yàn níbí kankan o, àbí tó máa sọ pé má wọ́rì máa fún ẹ lágbára. Irọ́ ló pa òfin rẹ̀ gan ò lágbára. Ọlọ́run alágbára yìí nìkan òun ló máa ń fi ìlera àti agbára fún àwọn ènìyàn rẹ̀. Tábàrẹ̀ tó wíìkì láàrin wa for any reason, fún ìdíkídì, Olúwa lórúkọ Jésù, Olúwa o ẹ fún wọn ní agbára, Olúwa ẹ fún wọn ní ìlera pípé lórúkọ Jésù. So Ọlọ́run yìí òun ló máa ń fi ìlera àti agbára fún àwọn ènìyàn rẹ̀. Olùbùkún ni Ọlọ́run yìí o, Ọlọ́run tó máa ń ṣàánú fún ni, Ọlọ́run tó ń ṣe ohun gbogbo fún wa ni, òun ni Ọlọ́run yìí. Ó wá sọ pé kí gbogbo wa ká fi ìbùkún ká fi fún Ọlọ́run, ká gbé Olúwa Ọlọ́run Ísírẹ́lì ká gbéga. Ìbùkún ni fún Ọlọ́run. Ẹ̀yin ọba ògo, òun ni Ọlọ́run.
ẹ̀yin ọba ògo, òun ni Ọlọ́run, yìí fúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà, ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrù wúrà, kí gbogbo yín júbà tẹ́ ń wo ojú rẹ̀. Ní gbogbo ìjọba rẹ̀ báyé tí yí lọ, iṣẹ́ rẹ̀ yóò máa yìn ọ́, iṣẹ́ rẹ̀ yóò máa yìn ọ́. Fi ìbùkún fún Olúwa ọkàn mi. Ká máa fi ìbùkún fún Olúwa nítorí iṣẹ́ ìyanu rẹ̀. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú John chapter 10 verse 14. Jòhánù 10:14. Ó sọ wípé èmi ni olùṣọ́ àgùntàn rere, mo sì mọ àwọn tèmi sì mọ̀ mí. Mo mọ àwọn tèmi o, mo mọ àwọn tó jẹ́ ọmọ mi, àwọn tó sì jẹ́ ọmọ mi wọ́n sì mọ̀ mí. Ẹni tí ò bá ń ṣe àgùntàn Jésù Kristi ò mà lè lead ẹ̀. Ẹni tí Jésù Kristi lè wà níwájú ẹ̀, ẹni tó lè sọ wípé Olúwa dìde kó wá dúró síwájú mi káwọn ọ̀tá mi kí wọ́n túká. Ó láti jẹ́ ẹni tó jẹ́ wípé àgùntàn rẹ̀ ni o, kó jẹ́ àgùntàn pápá rẹ̀ ni o. Ẹni tí Jésù Kristi ò bá mọ̀ kò lè sọ wípé Olúwa dìde o, Olúwa ò ní dìde nǹkan kan o. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ tirẹ̀ tó jẹ́ ọmọ rẹ̀, tó bá sọ wípé Olúwa dìde, Olúwa sì dìde. Olúwa dìde. Tó bá fẹ́ jẹ́ ìkan nínú àgùntàn rẹ̀, ìwọ náà fẹ́ di ara Jésù Kristi lénìí. Tí o bá wá kégbe pé Olúwa dìde fún mi, k'Olúwa kó lè dìde fún ọ, k'Olúwa kó lè ṣẹ́gun gbogbo ọ̀tá. Kó tiẹ̀ kì í ṣe pé kó ṣẹ́gun gbogbo ọ̀tá nìkan, á tún tọ́jú wa, á tún máa lòdì wa pẹ̀lú daily benefit. Kò tún wá dúró ń bẹ̀, á tún wá fi ìyà nípẹ̀kun, á tún wá fi jogún fún wa. Ìyà nípẹ̀kun yẹn gangan ó mà ló ṣe pàtàkì jù. Gbogbo èèyàn ló ń sọ pé mo ń lọ church, àtúnbí ni mí, ṣùgbọ́n Jésù sọ pé mo mọ àwọn àgùntàn mi o, àwọn àgùntàn mi sì mọ̀ mí. Mo ti sọ fún wa, gbogbo Ìjẹ̀ṣà lọmọ wa òbòkun o. Tẹ́ bá ti rí Ìjẹ̀ṣà kan, ọmọ wa òbòkun, ọmọ wa òbòkun, ṣùgbọ́n tó bá dalẹ̀ ó mọ iye ọmọ tó bí o. Jésù Kristi sọ wípé mo mọ àwọn àgùntàn mi wọ́n sì mọ̀ mí. Tó bá fẹ́ jẹ́ àgùntàn rẹ̀, ó fẹ́ kí orúkọ tiẹ̀ náà, ó fẹ́ kó wà lọ́run ká kọ sílẹ̀ sínú ìwé ìyè lọ́jọ́ náà, ìkíwọ náà kò méèkì ẹ̀. Àbí o tiẹ̀ ti gba Jésù àgùntàn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ́, ṣùgbọ́n nígbà tí ṣòro dé, ìwọ náà ti lọ bí tí ò yẹ kó. Ó tiẹ̀ mọ̀ pé ìwọ àtẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn, ẹjọ́ ń jí ni. Dávìdì sọ fún wa ní Sáàmù yìí, ó ní àwọn tó tẹra mẹ́ṣẹ̀ Olúwa máa ṣe ìdájọ́ wọn. Kò sẹ́lẹ́ṣẹ̀ kankan tó máa lọ láì jìyà o. Àfi téèyàn bá gba Jésù Kristi kó tún dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ó lè padà wá kó tún wá gba Jésù Kristi yìí, á sì tún dáríjì ẹ̀. Bàbá tó dáa ni, á tún dáríjì, á sì tún gbà. Tó bá dẹ̀ tún kariwo pé Olúwa dìde kó wá jà fún mi, Olúwa á sì dìde, á sì jà fún ìwọ náà. Tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, kó jẹ́ ká gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ mí mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ pẹ̀lú ènìyàn tó sì gbàgbọ́ nínú ọkàn rẹ̀ lóòótọ́
Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè, àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Ṣùgbọ́n wàá fi èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ wàá fi sílẹ̀ pátápátá o. Ìwọ àti bíbélì rẹ lẹ máa di ọ̀rẹ́ o. Wàá máa ka báíbù ẹ, gbogbo ọ̀nà Ọlọ́run òun ló máa tẹ̀lé o. Wàá jókòó sábẹ́ ẹ̀kọ́ kó túbọ̀ lè mọ Ọlọ́run yìí sí i. Lọ́jọ́ náà, àríra ayọ̀ máa ra wa lórúkọ Jésù. I got my mind made up and I won't turn back, because I want to see my Jesus someday.